ẹ̀lú ló lárùn ẹ̀tù ló nìbọn kété ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Abbas ló nìyẹn. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilẹ̀ tó kọ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Láàjì Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn ń wojú rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lógún ọ̀fẹ́. Olùkọ́ àgbà Láàjì Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. Ẹ tún jẹ́ kí a máa kíra wa kú àbọ̀ sórí ètò yìí, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Abbas tó jẹ́ oníbodè ilẹ̀ Yorùbá, akíkanjú ọmọlúàbí yín Ààrẹ Òpìtàn gbogbogbò ilẹ̀ Yorùbá yín náà ni o. Ẹ jẹ́ ká máa kíra wa kú àbọ̀. Yorùbá ní pé ọ̀rọ̀ tó bá gba ọ̀sán ẹnìkan kì í sọ lóru, ọ̀rọ̀ tó bá sì gba òru ẹnìkan kì í sọ láàárọ̀. Ọ̀rọ̀ àárọ̀ wa gbọ́dọ̀ tó di ọ̀sán. Òun náà ni ètò ti òní. Ní ìjẹta làwa náà rí ní ìjẹta a rí gbogbo ohun tó ṣẹlẹ̀ ìyẹn ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé gbogbo ọjọ́ kẹtàlá nù ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún 2024 tí Dúpẹ́ Onítìrí tó tún fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò, tó fi ẹ̀mí àwọn ọ̀dọ́langba orílẹ̀-èdè wa tó fi wéwu nípa ẹ̀tànjẹ tí Dúpẹ́ Onítìrí ń tàn wọ́n, tó ń tàn wọ́n. Eléyìí tá a sì ń pariwo yìí pé ọkọ̀ tí ẹ̀ ń pe àwọn èèyàn sí oko òparun lẹ̀ ń kó wọn lọ. Ṣùgbọ́n ẹni tó bá létí kó gbọ́, ẹni tó bá sì ní òye kó tẹ̀lé. Oko òparun ni wọ́n ń kó wọn lọ. Gbogbo àwọn kẹ́ni tó bá fẹ́ lóun fẹ́ jàjàgbara kò nílò pé à ń sá kiri. Ìjọba ò lẹ́nìkan kiri, ìjọba ò dẹnìkan láàmú. Tó o bá ń sòdodo ọ̀rọ̀ ìjọba ó mọ̀ pé òdodo ọ̀rọ̀ ló sọ. Kódà kọ́rọ̀ ọmọ já ìjọba jẹ, torí pé ibi tọ́rọ̀ bá ti ń já ìjọba jẹ náà níjọba ó ti ṣe àtúnṣe. Ìgbà tí ẹ bá dó lórí pé ẹ fẹ́ da ìlú rú, ẹ fẹ́ ba ìlú jẹ́, ìjọba ò ní wò yín ìran o. Ìjọba òfin nínú àwọn ráìtì tí wọ́n kà, ẹ̀tọ́ ọmọ tí wọ́n kà fún wa, ẹ̀tọ́ èèyàn ní lára ẹni a lè sọ̀rọ̀, a lè ṣẹgbẹ́. Wọ́n kà lọ bíi 14 lóríṣiríṣi tí ń bẹ nínú ìwé òfin wa. Ká gbèlú, ká ṣòwò, ká ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n kò sí tó fààyè gbà pé kéèyàn da ìlú rú ń bẹ̀. Ní ọjọ́ àbámẹ́ta sátidé la rí àwọn tí wọ́n dì máa hámọ́ra, tí wọ́n múra, tí wọ́n dì kàkà lùdù, tí wọ́n wọ sẹkítírìàtì lọ nìbàdàn. Tààràtààrà ọ́fíìsì gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé ni wọ́n gbà lọ, tí wọ́n sì sọ pé àwọn ti gba ìjọba o, pé àwọn ti wá, àwọn làwọn invade, àwọn sì ti occupy, so àwọn ti gba ìjọba.
gbogbo àwọn wọ̀nyí ẹ rí i pé mo sọ lórí ètò pé wọn ò ju bíi mẹ́wàá lọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan súyọ á ṣe àdáyanrí rẹ̀ á sì padà síbi tá a ti ń bọ̀ ìgbà tá à ń ṣètò àwọn kan ní ẹ ṣèwádìí dáadáa o kì í ṣe Dúpẹ́ Onítìrí ní òkú ọ̀la rẹ̀ ni àwọn Dúpẹ́ Onítìrí ni wọ́n ti ń dẹ́ dìdìrín wò ṣe rí èmi ó pe àwọn ẹbí Basọ̀run MKO Abíọ́lá àwọn ẹbí Basọ̀run MKO Abíọ́lá látòrí bàbá àgbà Kọ́lá Abíọ́lá ìdílé Abíọ́lá lábẹ́kúta gbogbo ibi táwọn ọmọ Abíọ́lá bá wà ẹ pé Dúpẹ́ Onítìrí èyí tí ń ba orúkọ Basọ̀run MKO Abíọ́lá jẹ́ ìtìtó kó lo orúkọ rẹ̀ kó má forúkọ Abíọ́lá kún let me tell you one thing bẹ́ẹ̀ yẹn jẹ́ ọmọ Awólọ́wọ̀ tó bá fẹ́ dà lóru yóò jẹ ìyà nílẹ̀ Yorùbá kó ọjọ́ ọmọ Awólọ́wọ̀ torí pé àmọ́ sọ fún pé Awólọ́wọ̀ ọ̀bàlújẹ́ kò balẹ̀ Yorùbá jẹ́ ó ṣe dáadáa sílẹ̀ Yorùbá ni gbogbo olóṣèlú ni wọ́n ń fowó Awólọ́wọ̀ jẹun bẹ́ẹ̀ yẹn jẹ́ ọmọ bíbí Abíọ́lá kó sì pa Abíọ́lá ló bí kábẹ́ ló tún náwó ké pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi tó bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ọjọ́rí burúkú yà bèlè tà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè níyàwó Abíọ́lá ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbòǹgbò ẹ mà àwọn olówó ẹ mà àwọn ọlọ́lá ká níyàwó ń bí èmi náà ṣàfẹ́ bímọ fún chief èmi náà fẹ́ bá chief rìn in ló pọ̀ jù láì ṣe pé èèyàn mú gbóyó àwọn tó ń mú gbó gan wọ́n mú gbó wọ́n fi ń kọrin wọ́n fi ń ṣiṣẹ́ orí wọn pé náà kì í ṣe gbogbo ẹ tí ń mú gbó náà ní sí eré nítorí bá ń jẹ tí ọba bọ́ ọ láàmú bó bá ṣe pé gùn ìdílé kan ni ẹ̀yin ẹbí Onítìrí ẹ pè é ló kọ ìtí ń bà yín lórújú jẹ́ yìí ó ti tó bẹ́mi náà ṣe jọmọ Murtala ambassadọ̀ ilé bàbá mi mo jẹ́ ambassadọ̀ Òkè Adó Murtala mo jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn Onítìrí ara ìkan lára ayé tá a máa fi wò nu pé àwọn ẹbí yìí ò sì rí báyìí níbo wọ́n ti rí wèrè ilé yìí níbo wọ́n ti rí wèrè tí ń ba ìlú jẹ́ ẹ pé torí pé ó kù ọ̀la tí ó ṣẹlẹ̀ ni ló ti sọ pé àwọn ti yan pírẹsidẹ́ǹtì àwọn fìdí àbí kí ló tiẹ̀ pé ná Adélé àwọn ti ya Adélé pírẹsidẹ́ǹtì ẹ̀ búra fún gbogbo ẹ̀ náà lẹ́rìí ó dùn mí ni pé áàpù la fẹ́ lò àwọn ẹnjìnìá àwọ̀ bá wá ṣẹ́ lórí ẹ̀ áàpù àtàmọ́nù tá a fi máa ń gbé sẹ́gbẹ̀tẹ̀ fi máa ń rí wò ìgbà tí Facebook ti bẹ̀rẹ̀ rádaràda kó tó di pé ẹnjìnìá náà lọ bá wa dágbọ́n sí tá a tó fi lè rí yípo ṣùgbọ́n àrọ̀ tó ṣúyọ ká tó lọ bẹ̀rù nífẹ̀ẹ́ ká wo àwòrán yìí màá fẹ́ ká wo àwòrán yìí ẹ wo àwòrán tá à ń wò yìí àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ṣe àfihàn wọn yìí pé lára àwọn tí wọ́n mú tí wọ́n wá da omi àlàáfíà àrùn tí wọ́n sì wọ sẹkítírìàtì nìbàdàn ni ọta àbọ̀lẹ̀ ń wò tí wọ́n kó lẹ̀ tó pọ́n lọ rẹ́rẹ́ bíi tòmẹ́tò bíi tòmáàtì wọ́n fún ìkóbá bẹ́ẹ̀ wọ́n kó kí wọ́n tó kó bẹ́ẹ̀ aṣọ àsíá ẹ̀rín ẹnì àwọn iná nìtẹ́ bá tó rí wọ́n tó fi fúláàgì Yorùbá nation sí àwọn ọmọ ológun ló dúró lẹ́yìn wọn àwọn náà tún ní ṣùgbọ́n ó ṣeni láàánú la fi ń pe ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé ìwà tí àwọn òṣìṣẹ́ aláàbò wù bí ṣeni láàánú ó dẹ̀ banu nínú jẹ́ gidi gan gbogbo tí wọ́n kó síwájú àwọn ẹni kéésì àwọn ni wọ́n ní wọn ò sì sí lára àwọn Yorùbá nation ìta ni wọ́n ti rí àwọn gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe àti ìgbà táwọn ẹbí àwọn ẹni wọ̀nyí àtàwọn òṣìṣẹ́ tí wọ́n ké gbàjarè lọ sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat àti àná náà làwa ti tara bọ̀. ṣé ẹ gbàgbé pé mo lọ sí ọgbà àwọn civil defence ní ìgbà tí ọ̀rọ̀ ìlú Ìlọra ṣẹlẹ̀ mo sì jóyè wá ńgbà náà yìí pé àwọn civil defence o ara sẹkítírìàtì nìbàdàn iná ní kinní wọn wà àwọn civil defence ara ọgbà sẹkítírìàtì nìbàdàn ló wà nígbà tí mo lọ ibi táwọn náítẹ ń lò tẹ́lẹ̀ ni nígbà bọ́rọ̀ tìlú Ìlọra lọ ṣẹwárà àwọn civil defence aṣọ tí wọ́n lẹ́rìí pàṣọ àwọn ọlọ́pàá pọ̀ bọ́dà pé mẹ́rin làwọn aṣọ àwọn ọlọ́pàá wa aṣọ àwọn ológun wa náà pọ̀ lóríṣiríṣi tá a mọ̀ àwọn civil defence náà wá ní àwọn kan tá à ń pè ní ago ranger
ṣẹ́rí aṣọ wọn àti aṣọ àwọn tí àwọn ológun ṣe àfihàn wọn yìí ó jọra wọn púpọ̀. Wọ́n wá mú nínú wọn, nígbà wọ́n mú nínú wọn ìpè tó ẹsẹ̀ lè máa wọ, ta ló fún yín láṣẹ kẹ́ ẹ máa lórú aṣọ yìí? Àwọn eléyìí àwọn òṣìṣẹ́ aláàbò ìbílẹ̀ ni, bóyá èèyàn ń ṣe ìnáwó wọ́n fúnyàn ní kí lorúkọ ẹ̀, wọ́n fúnyàn ní àwọn ẹ̀ṣọ́ aláàbò security, bóyá ládùúgbò ni, bóyá nílé ni, bóyá ní ọjà ni, bóyá àwọn olóyè ni, so wọ́n ń fáwọn èèyàn lóṣìṣẹ́ aláàbò tí wọ́n sì máa tẹ̀lé èèyàn tí wọ́n máa ṣọ́ èèyàn, wọ́n sì wà registered. Àwa náà láwọn tá a máa ń lò, aláwọn Àgbẹ̀kọ̀yà tó ṣe wípé wọn ò sí lábẹ́ ìjọba àmọ́ ìjọba mọ̀ wọ́n, ìjọba state mọ̀ wọ́n, ti federal mọ̀ wọ́n, wọ́n forúkọ ọlẹ̀. Aláwọn ẹgbẹ́ àwọn fijilantè ń bẹ. A rántí pé ní bóyá ọdún méjì sẹ́yìn tí àwọn fijilantè Alhaji wa Oríyọmí Hamzat náà ni wọ́n ṣe àfihàn àwọn fijilantè yẹn nígbà tí wọ́n lọ kojú àwọn tí wọ́n ń kidnap èèyàn. Wọ́n ní láti ṣe àwọn fijilantè yẹn, wọ́n lọ kojú wọn, wọ́n gba àwọn tí wọ́n jí gbélẹ̀, gbogbo bẹ́ẹ̀ ṣe dàbọn kọ wọ́n, Ọlọ́run kó àwọn fijilantè yẹn yọ. Ara iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. Irú ẹ̀ lóru àwọn ẹgbẹ́ báyìí pé tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n ó pera wọn. Àmọ̀tẹ́kùn ó pe Àmọ̀tẹ́kùn lè pè é pé tàmọ̀tẹ́kùn state ló ní, Àgbẹ̀kọ̀yà ní, OPC ní, Sọ̀lúdẹ̀rọ̀ ní, fijilantè ní, àti irú àwọn ẹgbẹ́ báyìí báńbáńbá wọn ti pọ̀. Òfin sì fààyè gba dídá wọn lẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n bá ti tẹ̀lé ìlànà tí ìjọba ṣe. Ṣùgbọ́n àwọn civil defence federal government ló ní wọ́n. Àwọn wá mú wọn wípé aṣọ wọn ṣe papọ̀ mọ́ ti àwọn. Ìlà wọn wá ń lọ pé kí wọ́n lọ pa àwọn ọ̀gá wọn wá. Wọ́n kóra wọn sínú mọ́tò, wọ́n ń lọ ní ọjọ́ àbámẹ́ta sátidé. Ibi tí wọ́n ń lọ ẹgbẹ́ bíi tí dípò kéèyàn fi wọnú sẹ́rí fẹ́ǹsì yẹn, sẹkítẹ́rìàtì ló níbẹ̀, lọ dé ojú odò gbọ̀n kéèyàn tó yà sí Ọ̀ṣun tókun, sẹkítẹ́rìàtì ló níbẹ̀. Sẹkítẹ́rìàtì sì nílẹ̀ yẹn ọlọ́ọ̀fi kan premier níwájú lọ́hùn, wọ́n ṣe ààlà sí gbogbo Agodi garden, ibi tí àwọn Àmọ̀tẹ́kùn lò níbi tí omi Dandaru ti sàn wá, sẹkítẹ́rìàtì ló nílẹ̀ yẹn. Làwọn wá ń lọ, wàhálà ti ṣẹlẹ̀, àwọn tó láwọn fẹ́ wá gba ìjọba tó ṣe pé wọ́n pẹ́ lẹ́wọ̀n, àwọn tí wọ́n pẹ́ lọ́rùn nù wọ́n ti ń pẹ́ lọ́rùn. Wàhálà yẹn ń lọ lọ́wọ́, àwọn yẹn wọ́n ti kó àwọn yẹn, àwọn wá ń bọ̀ ṣẹ̀ṣì mà gẹ́gẹ́ bí ìlànà àwọn òṣìṣẹ́ aláàbò, wọ́n mọ yẹ ọkọ̀ wò, wọ́n mọ dáwọn èèyàn dúró, torí gbà tẹ́mi ó fi kọjá ń bẹ̀, méjì lèmi kọjá ń bẹ̀, ó ti lọ ọlẹ̀ débi pé àwọn ọlọ́pàá wọ́n kàn dúró ni wọ́n ò dààmú ẹnikẹ́ni. Ẹni pé mo sọ ní ìjẹta, àwọn ọlọ́pàá ò dààmú ẹnikẹ́ni, gbogbo wàhálà yẹn ti lọ́ọ̀lẹ̀, mo kàn kọjá ń bẹ̀ ni. Ṣùgbọ́n ara ń fún mi pé sójà, ọlọ́pàá, operation bọ́ọ̀sì àti Àmọ̀tẹ́kùn nǹkan kan ń ṣẹlẹ̀, àbí ìjọba kẹ́fí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, àṣẹ mẹ́wàá ti ṣẹlẹ̀. Àwọn wọ̀nyí wá ń bọ̀, àwọn fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence, ààbò ara ẹni làbò òlú, wọ́n fẹ́ lọ jẹ́ pé wọ́n wá ń gbabẹ̀. Àwọn náà wọ́n wọ aṣọ wọn tẹ́ ń wò yìí, wọ́n wọ aṣọ wọn tẹ́ ń wò yìí, aṣọ tẹ́ ń wò yìí ni wọ́n wọ̀. Ẹ rí i pé kò papọ̀ mọ́ aṣọ tí àwọn yẹn wọ̀ bíi kámọ̀, aṣọ àwọn ológun aláràǹbarà, aṣọ aláwọ̀ ọ̀gá yẹn làwọn wọ̀. Àwọn eléyìí kàn wọ aṣọ wọn bíi dúdú báyìí ni, bíi blue ni, bíi dúdú ni làwọn wọ̀. Fìlà tí wọ́n dé ilẹ̀ ń wò nílẹ̀ tí wọ́n kó sí ilẹ̀ lẹ́yìn, fìlà tí wọ́n ń dé nìyẹn, pupa ní fìlà wọn lẹ̀ ń wò nílẹ̀ lẹ́yìn. Àwọn tó sì wá náà fìlà pupa ni wọ́n dé, ìyẹn ò tí ì pè wọ́n ní pé ẹnìkan náà ni wọ́n. Ọ̀dà àwọn èèyàn tó lólẹ̀kẹ̀ tó dé fìlà ẹ̀ṣẹ́ mi wá ní wọ́n láwọn tó wá wọ́n lólẹ̀kẹ̀ wọ́n dé fìlà, ẹ̀ṣẹ́ àwálé kọjá mọ́ ni nígbà wọ́n ti wá lólẹ̀kẹ̀ tẹ́ ń dé fìlà, ẹ̀tẹ́ bá ń wálẹ̀ wá. Wọ́n dá wọn dúró nínú ọkọ̀, wọ́n sì ní wọ́n bọ́ọ̀lẹ̀ nígbà táwọn náà ti ráwọn ológun, bóò ló ṣe jẹ́ báyìí ni wọ́n ò gbà.
ìtaàdì ni pé wọ́n lọ dá wọn jókòó wọ́n sì kó ọta àbọn síwájú wọn àti fúláàgì Yorùbá Nation àti ìbọn wọ́n dẹ̀ ya fọ́tò wọn. wọ́n dẹ̀ gbé fọ́tò wọn síta. inú mi dùn Alhaji Oríyọmí Hamzat ti gbé ẹ wo bí wọ́n ṣe kó ọta àbọn síwájú wọn rẹpẹtẹ. ṣùgbọ́n torí wípé à ń ṣe lórílẹ̀‐èdè kò sọ wípé nígbà táwọn kan ṣe tí ò dáa káwá fìyà jẹ láìṣẹ̀. à ń ṣe lórílẹ̀‐èdè kò sẹ́ni tí ó bí wá ìjọba ò dẹ̀rán wọn torí gọ́fúnà ò lè pàṣẹ pé kí wọ́n dánrú eléyìí wò. so tàbá wá ń ṣe bí mo ṣe máa ń sọ ṣe àwọ̀ àtòrí pé ká mọ̀ kú ká wá bẹ̀rù àti sòdodo ọ̀rọ̀ àwọn ológun ni o àwọn ọlọ́pàá ni o ìwọ́n ni kí ni ìyẹn láàfin wà lìjẹ́ náà ẹ máa tanra yín. ìní ìta ni wọ́n ti kó wọn ibi táwọn ẹni ń lọ tẹ́sí fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence sí ẹnu géètì sẹkítẹ́rìàtì kò ju bí òpónà pé òpónà mẹ́ta péré òpónà méjì ní ká pè òpónà méjì péré òpónà ìjọba nílà méjì péré ni kò tiẹ̀ jìnnà rárá torí pé ibẹ̀ yẹn náà ni kọ́sítọ́ọ̀mù wà iwájú ibẹ̀ ni kọ́sítọ́ọ̀mù wà ọ́fíìsì àwọn náítẹ̀ ìjọ ni tí wọ́n ṣe bákubàku ni làwọn civil defence ń lò báyìí wọ́n kó àwọn ẹni ẹlẹ́ni o wọ́n sì kó bọn wọ́n kọ́ta wọ́n kó fúláàgì Yorùbá Nation síwájú wọn wọ́n yàtọ̀ sí àwọn tá a ti fi fọ́tò wọn tá a ti fi torí ẹni tí wọ́n parọ́ ní ọ̀sán pẹ́lẹ́rì òun bẹ lọ́rùn ẹ já lọ wo àwòrán àwọn tó jẹ́ ẹ rí i pé wọn ò kó wọn papọ̀ mo fẹ́ fi ti fídíò àbáwòrán àwọn tó jẹ́ ti Yorùbá Nation yẹn gangan mo fẹ́ fi hàn wá láwọn tí Dúpẹ́ Onítìrí rán lọ mo fẹ́ fi hàn wá ó dà pé kan lélẹ̀ ṣe ti rí báwọn ṣe múra ẹ kó yàtọ̀ sáṣọ àwọn yẹn. ẹ ti wo tí wọ́n wọ̀ ẹ rí wípé kò papọ̀ mọ́ aṣọ tí àwọn ẹni kò papọ̀ rárá gbogbo náà lájọ ní ìpínlẹ̀ yìí gbogbo náà lájọ nílẹ̀ Yorùbá lájọ lórílẹ̀‐èdè kò papọ̀ rárá la fi ń pe ìjọba wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dìde ẹ dá sí ọ̀rọ̀ yìí torí pé tí wọ́n bá ṣe báyìí a dẹ̀ ń fẹ́ kí àwọn òṣìṣẹ́ aláàbò kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ render apology faraàlú because ẹ fún wa ní ẹ̀tàn wá nìyẹn torí ara fún èmi náà ìpè níbo ni wọ́n ti ṣe àdúró ọta yìí ibì kan ti ń bẹ tẹ́ ti ń kó àwọn àdá jáde nínú mọ́tò àdá aláàmù èèyàn mélòó ni àwọn tó lọ tí wọ́n wàá kó àdúró àdá yìí lọ́wọ́ bí nǹkan bá ṣe rí ni ẹja ṣàlàyé tí máa ń bà mí nínú jẹ́ fún wa nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ because àwọn èèyàn ò ní nígbẹ̀kẹ̀lé nínú wa inú nísìn àwọn èèyàn ti ń pariwo irọ́ ni ìjọba ló dọ́gbọ́n rẹ̀ àwa fi dá yín lójú ìjọba ọ̀dọ́gbọ́n rẹ̀ Dúpẹ́ Onítìrí ló fẹ́ da Nàìjíríà rú kí ìjọba àpapọ̀ ó sì bá wa wá kí níbikíbi tó bá wà kí wọ́n bá wa wá jáde Dúpẹ́ Onítìrí ni nífẹ̀mí àwọn èèyàn wó ewu ṣùgbọ́n tí nǹkan bá wá ń rí báyìí ọ̀dà tí àwọn ẹni tí ọ̀rọ̀ kan gbogbo àwọn ẹbí wọn ti jáde wọ́n ti lọ sí Àgídìgbò lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat gbogbo ayé ló dẹ̀ ti rí ẹ jẹ́ wò tí ń bá rí fídíò yẹn ǹjẹ́ ti lọ sọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat á tún fi hàn wá fídíò yẹn lélẹ̀ gbogbo ìyàwó wọn bàbá wọn inú àwọn ọkọ̀ yẹn nìyẹn bánà àwọn ni wọ́n gbé lọ́wọ́ wọn ṣe ti rí pé ara aṣọ irú àwọn tí wọ́n kó ní àwọn eléyìí ṣe Yorùbá Nation wọn ò sí lára àwọn tí wọ́n dáná àwọn nu ara àwọn tó kù nígbà táwọn ń gbọ́ pé wọ́n ti kó àwọn ọ̀gá àwọn eléyìí gan ọmọ fọ́tò làwọn náà ń rí tí wọ́n yà tí ẹ kó ọta àbọn síwájú wọn rẹpẹtẹ pé ẹ wá gbà wá ọta àbọn wọn kó síwájú wọn rẹpẹtẹ yìí kí ló dé
a sì ń rọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ civil defence nìbàdàn ẹ jáde ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí because a fẹ́ wàhálà nílùú ẹ jáde ẹ sọ̀rọ̀ báwo la ṣe fìyà jẹ wọn tí ó ṣẹ̀ wọ́n dẹ̀ níbẹ̀ ṣe kó wọn wọ́n mọ́bìnrin mọ́ wọn obìnrin àárín wọn wọ́n ní wọ́n gbé lọ sí kí lorúkọ ẹ̀ wọ́n gbé ọ̀dà pé wọ́n ní gbé yẹn sí operation boss àwọn yòókù tó ń jẹ́ ọkùnrin tí wọ́n kó nu wọn wọ́n kó wọn lọ sí Òdògbó wọ́n á kó wọn pọ̀ mọ́ àwọn tí tó dáná ṣùgbọ́n mo mọ iléeṣẹ́ ológun ní kinní kan iléeṣẹ́ ológun tí wọ́n bá mú yàn live wọn ò ní ṣàdédé fìyà jẹ èèyàn táwọn ọ̀gá wọn bá ń bẹ́ẹ̀ wọ́n á fẹ́ gbọ́ tẹnu wọn táwọn ẹni yẹn bá sì ń sọ fọ́gà wọn yí pé tó àwa ò mọ nǹkan kan gbogbo tí wọ́n kó síwájú wa ẹ pé civil defence àwọn wọn ránṣẹ́ pé àwa ẹgbẹ́ ẹbẹ̀ ló dẹ̀ wà kí ló dé tá à ń ṣe báyìí nílùú yìí náà kò dá ìbànújẹ́ gbà lélẹ́yìí jẹ́ fún wa kí ló dé kò ẹ́ ṣe tuntun gbogbo ayé ló mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀sẹ̀ máa dì sí faraàlú nǹkan ṣẹlẹ̀ ok mo wo interview kan wọ́n gbé pé wọ́n máa ń nìkan ní ìpínlẹ̀ Èkìtì àbí ìpínlẹ̀ Oǹdó ni o olórí àwọn tí máa ń jiyàn gbé ni o nígbà tí yìí ó sọ̀rọ̀ ìyẹn lọ́lọ́kadà lòun pé wọn ò mọ̀ pé iṣẹ́ tí wọ́n ṣe ni òun gbé wọn lọ now ìyún ni pé àti ìparí iṣẹ́ ìwádìí wa tá a ti ń gbé e jáde àwọn tá a mú tá a gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tí wọ́n sì interview rẹ̀ tó sọ wípé àwọn ti yìn fèdí bí kò sọ̀rọ̀ àbáṣọ a sì mọ̀rú aṣọ tí wọ́n wọ̀ wọ́n bá àpá gbogbo wọn dàálẹ̀ ń bẹ̀ yẹn kíní tírísì àǹfẹ́ lónìí lẹ́pẹ́ ẹ ti ní death sentence ni gbogbo ala support kíjọba ó gbégbèsè lórí ìyẹn but àwọn ẹni ẹlẹ́ni tí ń kọjá lọ tí wọ́n kó ẹja kó wọn dàálẹ̀ ká dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ wọn because ẹ bá gba lọ́ọ̀yà pẹ̀lú wa tọrọ ìbá le jù báyìí lọ àbí wọ́n bá ti pa lára wọn wàhálà ńlá ló jẹ́ fún wa náà ṣé gbogbo aráàlú ọ̀wá nígbẹ̀kẹ̀lé nínú wa ẹ mẹ́dẹ̀ẹ̀bà ìjọba tí ń bẹ lóde ìjẹ́ làwa ń sọ èmi èso lóṣèlú I always tell you mi èso lóṣèlú bẹ̀ Tinubu lèmi ń ṣe kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá ní tí mo ti sọ ẹ lọ́ máa wo ètò mi ò ṣòṣèlú àìṣe níran wa ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́bá níta lè bí ṣe Nàìjíríà Tinubu inú mi sì dùn ó dókè that's it èèyàn bá jẹ́ PDP èèyàn bá jẹ́ APC èèyàn bá jẹ́ SDP èèyàn bá jẹ́ Labour Party tèmi ni wípé ẹ sáà ti ṣèlú kó dáa àní ẹtúlù ṣe ni mo sì ń sọ ìjọba ọgbọ́dọ̀ gbádìdìrín láàyè káwọn kan wá láwọn ẹ̀mọ̀kan làwọn fi ń hùwà ẹ̀mọ̀kan ìjọba ọgbọ́dọ̀ gbà irú ẹ̀ ní tàwọn wèrè yìí ìjáde kọ́kọ́ lọ gbénú lákàyè ẹ lọ sí governor office ṣé ẹ fẹ́ kidnap governor wa nàbẹ́ fẹ́ pa governor wa ìbéèrè tá a béèrè o ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwa lè sọ yí pé bó ṣe ń gbóná tó káwá fìyà jẹ aláìṣẹ̀ àwọn ẹlẹ́ni tí wọ́n ń lọ tá a sì dá wọn dúró àwa kó ìbọn rẹpẹtẹ nígbà mo ti wo fídíò kan tí wọ́n wà fídíò ẹ̀ tẹ́ ti ń já àdá nínú mọ́tò ibẹ̀ ni mo ti ń rẹ́rìn pé nàìjà àti pẹ́ẹ́nù sísítẹ́ẹ̀mù ṣe bí àárín òpìtàn ni mí kí lẹ fẹ́ fi rú mi lójú nípa ilẹ̀ Yorùbá àti ìwà àwọn èèyàn ìyún ti ẹ̀dà náà ọ̀dà pé ó lélẹ̀ kí ẹ ti ń kàdá jáde àdá aláàmù. now ṣe ẹ fẹ́ káràlú ó gbàgbọ́ pé àwọn tó tiẹ̀ wá àtáàkì Ọ̀yọ́ State Secretariat àwọn ni wọ́n kó àdá ìwá lẹ́yìn tá a ti rí nísìnyí pé ẹ kàn kó ọta àbọn ẹ kó ìbọn ẹ kó fúláàgì síwájú àwọn innocent tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn. ìjà wa wo fídíò yẹn nígbà wọn lọ bá Alhaji Oríyọmí Hamzat ní fọwọ́dù ẹ̀jẹ̀ ibi tá a ti wò délẹ̀ kan yìí. àwọn tí ẹ̀ ń wò yìí NGOs tí wọ́n dá sílẹ̀ láti máa gbèjà aráàlú láti máa mú ètò ààbò dúró déédéé ní ilẹ̀ wa wọ́n pè ní NGCS National Gallant Civil Squad ní orúkọ wọn National Gallant Civil Squad. Iṣẹ́ tí wọ́n ṣe òun náà ni wọ́n kọ síbí security of life and properties, security training,
in a legal way, bodyguard, corporate events, protocol, escort duties, security investigation, security consultancy, chieftaincy title, crowd control, peace enhancement, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tí wọ́n wà fún nìyẹn. So ẹni ọ̀gá wọn pátápátá lélẹ́yìí. Ọ̀gá wọn pátápátá rẹ̀ kí lórúkọ rẹ̀? Tó lọ school. Kí ni qualification rẹ̀? Ẹ̀yin lè fi schools àti ṣe president kí ló dé? Olúgbèmí Michael olódà sílẹ̀. Olúgbèmí Michael yìí yúnífọ̀mù wọn wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Àṣebí mánu wọ̀ wà gbogbo àwa náà la ṣe mánu wọ̀ la ṣe boy scout. Tẹ bá wò lánàá. Àwọn fọ́tò tí mo ti fi hàn wá nù o. Wọ́n wá da secretariat rú. Àwọn tí ẹ rí àwọn lélẹ́yìí o. Wọ́n ní àwọn kan tí Dúpẹ́ Onítìrí tó ń léwájú nínú àwọn tó ń agitate fún Yorùbá nation. Àwọn tí Dúpẹ́ Onítìrí tó léwájú wọn. Àwọn ni wọ́n wọ secretariat ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láàárọ̀ àná. Tí wọ́n lọ sí House of Assembly. Àná ni fídíò eléyìí jáde. Wọ́n gbé àsíá orílẹ̀-èdè Nàìjíríà kúrò. Wọ́n gbé àsíá Yorùbá nation tí wọ́n sí. Ẹ jẹ́ ká máa kó tẹ̀. Yorùbá nation èyí tá à ń sọ yìí kì í ṣe Yorùbá nation ti Sunday Igboho. Kì í bẹ́ẹ̀ ni fake Yorùbá nation ti Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí ni. Àwọn ọmọ náà àmọ́ tí wọ́n mú yó. Ugbó. Wọ́n wọ inú ọgbà secretariat. Wọ́n na ọwọ́ ìbọn sí àwọn Àmọ̀tẹ́kùn. Kódà wọ́n na ọwọ́ ìbọn sí ọlọ́pàá kó tó di pé apá ọlọ́pàá ká wọn. A kí àwọn ọlọ́pàá wọn kúṣẹ́ takuntakun. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ tó jẹ́ ká wá sójú ìwòran wa. Òun náà ni pé nígbà tí a bá fẹ́ justice, kí ló máa ń fà tètò ìdájọ́ máa ń falẹ̀ díẹ̀ ní ìwádìí láti mọ́ gbẹ̀bí fáráre láti mọ́ fìyà jẹ tí ò yẹ kíyàwó jẹ. Lórí ọ̀rọ̀ ìbínú wa ṣe dùn tó pẹ̀lú iṣẹ́ tọ́lọ́pàá ṣe lánàá àtàwọn operation burst àtàwọn sọ́jà nínú wa ṣe dùn tó. Èyí tó ń dùn wá lọ́wọ́lọ́wọ́ báyìí tó bà wá nú jẹ́ ni pé nọ́mbà tí wọ́n fi síta pé àwọn kó inú àwọn agitators yẹn àwọn ọ̀daràn lẹ́kùnrinláwè àwọn ọ̀daràn yẹn torí pé àwọn ọ̀daràn ọmọ Onítìrí. wọ́n fi yé wa pé ọ̀daràn làwọn yẹn. Àwọn ọmọ Onítìrí ni àwọn ọ̀daràn. Ó dàbí pé fíkọ̀ yẹn ó dàbí pé ó ní clause díẹ̀ o fíkọ̀ yẹn need adjustment láti mọ̀ wípé lódodo ọ̀daràn ni wọ́n kó. Lóòótọ́ wọ́n ti pàréèdì wọn fine àwọn tí wọ́n pàréèdì tá a fi hàn yìí ẹja gbọ́ lẹ́nu ẹgbẹ́ wọn tí wọ́n wà fún ẹgbẹ̀rẹ́ o. Ta ni ó sọ̀rọ̀ ní tí ó sọ̀rọ̀ sókè? Ibrahim Samuel Yanu. Sọ̀rọ̀ sókè láàrin. Ibrahim Samuel Yanu Olúwa. Àwọn civil defence ni wọ́n wá sí ọ̀dọ̀ wa lánàá wọ́n wá kó wa. Táìmù tó wọ́n á bọ̀. Kí ni wọ́n wá kó yín fún? Wọ́n wá kó wa fún uniform gbígbà ní uniform yìí. Ìyá wọn á ní ká pa àwọn ọ̀gá wa. Bàtà wá pa àwọn ọ̀gá wa. Táìmù tó wọ́n á bọ̀ yẹn ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n wá fún wọn. Ṣé ẹ gbọ́? Lọ sí Bishop Boss office. Kí ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? Báwo ló ṣe sọ̀rọ̀ bí ẹ ó ti pa làákàyè rẹ. Operation Boss àwọn wọn ní pé ara àwọn ni wọ́n wà. Ẹ má bá wí. Wọ́n wà lọ́fíìsì táìmù yẹn. Bẹ́ẹ̀ ni mo wà lọ́fíìsì táìmù. Mo wà lára àwọn tó kú. Wà lára àwọn tó kú tó fẹ́ wá gbà lẹ̀. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ọ̀rọ̀ ti dùn ún sọ báyìí. Àwọn civil defence ọmọkùnrin tẹ̀ ń wò yìí àbí ẹ̀ṣọ́ tẹ̀ ń wò yìí ẹjá pé lẹ́ṣọ̀ọ́ ẹ̀ṣọ́ tẹ̀ ń wò yìí. Ó jẹ́ lára àwọn táwọn civil defence lọ bá wọn lọ́fíìsì pé aṣọ yín jọ sí wà. Wọ́n bá kó wọn. Nígbà àwọn kó wọn àwọn wá pe àwọn ọ̀gá wọn wípé báyìí ní ìṣẹ̀lẹ̀ o wọ́n wá ń bọ̀ lọ́fíìsì civil defence láti wá gbà wọ́n lẹ̀. Àwọn ọ̀gá wọn tí wọ́n ń bọ̀ wá gbà wọ́n lẹ̀ àwọn gba ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ fìlà wọn sì jọra wọn àwọn tó wá yúnífọ̀mù ọ̀jọra àmọ́ fìlà lọ jọra wọ́n bá kó wọn. Peter ń sọ nìyẹn sẹ́rí ìṣòro tá à ń ní ni wípé àní ẹ jẹ́ káwọn tó bá jẹ́ security wa ńlẹ̀ Yorùbá ẹ jẹ́ àwọn ọmọ Yorùbá ọmọ wà láàrin wọn
kò ní jọmọ Yorùbá gidi tó sì mọ ètò ilẹ̀ Yorùbá yóò mọ àwọn eléyìí yóò dẹ̀ mọ tí ń lọ yóò dẹ̀ lè gbọ́rọ̀ lẹ́nu wọn débi pé àti sáré kó bọn à ń kọ́ta àbọ̀n síwájú wọn a dẹ̀ ń pàréèdì wọn à ń pe iléeṣẹ́ ààrẹ à ń pa síwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ ló délẹ̀ yìí báwo ṣe ní gbà kéèyàn ó dà lúrú làwa náà sì ní gbà kéèyàn ó fìyà jẹ ọmọ Yorùbá lọ́nà àìtọ́ lórí tí ò ṣe ẹja máa gbọ́ lọ. kí ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ báwo ló ṣe sọ̀rọ̀ bí amúkú mẹ́kọ̀ọ́. ààrẹ kò múkú mẹ́kọ̀ọ́ wàhálà ni ìbáwọn wọn kọ́kọ́. ara àwọn ni wọ́n wà ara àwọn lọ́wọ́ wọ́n wà lọ́fíìsì táìmù yẹn. bẹ́ẹ̀ ni wà lọ́fíìsì táìmù ń wà láwọn tó kú. wà láwọn tó kú tó fẹ́ wá gbà lẹ̀. so báwo làwọn civil defence wá dá àwọn ẹni ilé ẹgbẹ́ táwọn náà ti di pé wàhálà míì ti ṣẹlẹ̀ nígboro wọ́n sáré yọ̀ǹda wọn. sáré mọ́ wàhálà yẹn ti pọ̀ jù inú ìbànújẹ́ ló ń gbé wà ó ní pé inú àwọn tó dáhùn fẹ́ wá gbà lẹ̀. ẹ̀yin náà wo nǹkan. so ẹ má máa yìí lè ó ti ṣàlàyé fún mi màá tún ràn lọ́wọ́. àwọn civil defence wọ́n lọ bá wọn ní ọ́fíìsì wọn ẹ bá wo aṣọ yìí dáadáa ó jọ ti civil defence lóòótọ́ àwọn civil defence ni wọ́n ṣe láti máa lo orú aṣọ. sẹ́rí àwa tá à ń wò wá ẹ bá wa ṣàdúrà fún Alhaji Oríyọmí Hamzat gbogbo ohun tí àpadà sí ibú bá sọ̀rọ̀ ẹ̀dá láyé Ọlọ́run níjẹ́ ó bá wọn because àná wọn lọ bá wọn tètè dìde sọ̀rọ̀ ẹ̀ kí gbogbo ayé ó lè rí àwọn ẹni rò pé kò síbi táwọn lè lọ àfi bíi káwọn tètè dìde sí gbogbo ohun tí àpadà sí ibú bá dà kò ní bá Alhaji Oríyọmí Hamzat gbogbo orú nǹkan báyìí ń ṣẹlẹ̀ àìmọye aláìṣẹ̀ kò mọwọ́ kò mẹsẹ̀ tó ti kú dànù. wọ́n kó wọn lára àwọn tí wọ́n kó. èyí tẹ́ ń pè wá ẹ má ti pè wá nítorí Ọlọ́run ẹ̀jẹ̀ má ti pè wá. wọ́n kó wọn lọ́fíìsì wọn wọ́n ní ẹ pé àwọn ọ̀gá yín kán máa bọ̀ láti wá gbà yín lẹ̀ wọ́n fẹ́ bá àwọn ọ̀gá wọn sọ̀rọ̀ àwọn ọ̀gá wọn gbéra láti Yemẹtu wọ́n kóra wọn jọ àwọn ń bọ̀ wá sí ọ́fíìsì civil defence tó wà lẹ́gbẹ̀ẹ́ Ministry of Environment wọ́n gbáradì main secretariat kọjá iwájú secretariat dẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àsìkò ìgbà náà táwọn gbéra tí wọ́n ń bọ̀ àwọn ò mọ tó ṣẹlẹ̀ ní secretariat àsìkò ìgbà yẹn àwọn operation burst wọ́n ti débẹ̀ àwọn ọlọ́pàá wọ́n ti reinforce nítorí pé àwọn ará bí nàbọ̀ sí àwọn tí wọ́n bá ń bẹ̀ kódà sójà tí wọ́n bá ń bẹ̀ wọ́n ní kó jókòó wọ́n nàbọ̀ sí so àsìkò ìgbà yẹn làwọn èèyàn àwọn ọ̀gá àwọn eléyìí wá ń bọ̀ àwọn ọmọ tó ṣẹlẹ̀ nínú mọ́tò wọn bá ṣe ń bọ̀ àwọn operation burst wọ́n ti ransack àwọn tí wọ́n bá rí wọ́n ti mú àwọn tó ṣe kíní dábàdà wọ́n fìlà pupa ni àwọn tó dẹ̀ wá operate bẹ̀ yẹn fìlà pupa náà ni wọ́n dé wọ́n dẹ̀ wọ camo ìyàtọ̀ ọbẹ̀ ni pé àwọn ò wọ camo wọ́n mú wọn o mélòó ni wọ́n kó nu wọn wọ́n kó èèyàn 9 nínú àwọn ọ̀gá wọn àwọn tí ò wọṣọ wà ń bẹ̀ o àwọn tó wọṣọ wà ń bẹ̀ o. bẹ́ẹ̀ ni a rí fọ́tò àwọn tí ò wọṣọ ń bẹ̀. obìnrin kan wà nínú àwọn tí wọ́n kó obìnrin tí wọ́n mú nínú wọn wọ́n fò sí office operation burst ṣùgbọ́n gbogbo àwọn ọlọ́pàá tó àwọn ọkùnrin tó kù nínú wọn wọ́n ti kó wọn lọ sí báràkì àwọn sójà láti àná ẹ̀sìn mọ́ tó lè ṣẹlẹ̀ lábá pè é lọ sí báràkì sójà wọ́n kọ́kọ́ pàréèdì wọn ọta àbọn tí wọ́n bá wájú wọn yìí wọ́n ní kì í ṣe tiwọn. mo ti fi fọ́tò yẹn hàn wá màá tó fi hàn wá tá a rí dáadáa. wọ́n ní kì í ṣe tiwọn rárá o fúláàgì tí wọ́n fi síwájú wọn wọ́n ní kì í ṣe fúláàgì wọn. tẹ́bẹ̀dẹ̀ wo aṣọ ọrùn wọn kò jọ kámò àwọn tí wọ́n mú so ẹ rí i pé irú aṣọ tí wọ́n wọ̀ irú àwọn kẹ́wọ̀ nù wọn àtàwọn tó wọ. tẹ́ bá wo Alhaji Oríyọmí Hamzat dáadáa akọ̀ròyìn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ni tó sì kàwé kò ní í dìde sírú ọ̀rọ̀ ẹ̀ tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n wà ń bẹ̀ ẹ́ rí àwọn tí wọ́n wọlé gbogbo wa là ń kọ̀ǹdẹ́mù wọn ibi tọ́rọ̀ wọn bá lè já sí wọ́n bá lè já sọ̀rọ̀ treason and felony lẹ́pẹ́ ìtẹ́ sọ pé death sentence ọgbà mi níbi wákàtí kan kí wọ́n ti bá mi túmọ̀ death sentence ibẹ̀ lèmi ti rò pé oyè tuntun ní jẹ́ death sentence àṣẹ ikú ní jèrè ẹ̀ṣẹ̀ ni. àtàwọn tó wọ
aṣọ tí kò ṣe uniform tí wọ́n wọ aṣọ ara àwọn ni o àwọn ni wọ́n kó àwọn tí wọ́n kó kinní sí níwájú yìí àwọn kọ́ ni gangan ni agitator tẹ́ bá wo àwọn fídíòs tẹ́ ń rí ẹ rí i pé àwọn agitators yẹn gangan kámò ni wọ́n wọ̀. kámò wọ́n wọ̀ bẹ́ẹ̀ ni. wọ́n bojú wọ́n ti oògùn mọ́ra tẹ́ bá ti wá wo àwọn ẹni yìí ẹ rí i pé lódodo ó súnmọ́ kí wọ́n má jára wọn àwọn ò sọ pé ara wọn ni wọ́n o àìsọ pé ara wọn kọ́ ni wọ́n. ara wọn kọ́ gbogbo ìwádìí àti ẹ̀rí tó fojú hàn ṣe bá àwọn èèyàn wọn ní àwọn èèyàn tàwọn Dúpẹ́ Onítìrí tí wọ́n mú ǹjẹ́ wọ́n lè jáde wá sọ yí pé kinní kan àwọn eléyìí ìsara àwọn bánà àwọn wọn gbé lọ́wọ́ yìí àwọn òṣìṣẹ́ aláàbò abẹ́lé ni àwọn ẹgbẹ́ máa ń ní Christian organization máa ń ní Islamic organization ní oríṣiríṣi ni wọ́n ní ok ẹ wo orú ti mufti Ìwó tàún ẹgbẹ́ wọn àwọn náà láwọn security tẹ́ mọ́ fáwọn èèyàn ní security ní kí lorúkọ ẹ̀ ládùúgbò nílé ìfàtọ̀ ó ṣẹlẹ̀ tó pé nínú àwọn tẹ́ máa ń gbé ẹran ara àwọn security àwọn tàún ló mú ẹran àwọn tó ń gbẹran lọ́dọ̀ tiwa wọ́n dẹ̀ fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ wọ́n dẹ̀ gbé ẹni tó gbẹran lọ sí court torí àwọn ó tún dúró tì í pẹ̀lú community yìí pé tó o lè tá a mú o tá a fà lọ́lọ́pàá lọ́wọ́ a fẹ́ mọ bí ṣe ń lọ. gẹ́gẹ́ ìjà bẹ̀rù Ọlọ́run lórílẹ̀‐èdè ìjà bẹ̀rù Ọlọ́run kò sí nǹkan míì tọ́lọ́mọ fífìyà jẹ èèyàn tá a bá ti lóòótọ́ láyé tí ò sí bẹ̀rù Ọlọ́run lọ́kàn wa tá a kàn lè rò pa a kàn lè ṣe ń tó wù wá. àwọn ò sọ pé apẹ́bẹ́ntẹ̀sí máwọn ẹni wọ̀nyí ẹ kó wọn ẹ dẹ̀ ya fọ́tò wọn náà ọ̀rọ̀ ló ti bẹ́yìn yọ nísìn báyìí gbogbo ògbọ́n ìní máa fi hàn wá nífihàn wá gbogbo ògbọ́n gbogbo ọ̀tá tí wọ́n kó síwájú wọn ni ẹ wo ọ̀tá tí wọ́n kó síwájú wọn ẹ wo ọ̀tá wọ́n fún wọn ní flag Yorùbá nation wọ́n kọ́ta wọ́n kó bọ̀ síwájú wọn lẹ́yìn tó ṣe pé wọn ò dẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ òun lélẹ̀ kẹ́ tó lè rí dáadáa wọ́n kó wọn kó omi tọrọ ìṣẹ̀lẹ̀ wọ́n kó wọwọ ní secretariat lọ wọ́n lọ kó gbélé síwájú wọn now kí wọ́n rìlíìsì àwọn ẹni wọ̀nyí orin wo lẹ fẹ́ kí wọ́n máa kọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò ìbò local government ló dẹ̀ ń bọ̀ yìí orin wo lẹ fẹ́ kí wọ́n máa kọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá rìlíìsì àwọn wọ̀nyí torí ẹ̀tọ́ wọn sáà bá oníròyìn sọ̀rọ̀ ẹ̀tọ́ wọn sì gbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo ayé ní ọ̀fẹ́ mọ̀ torí pé àkọ́kọ́ a ti bà àwọn ẹni lórúkọ jẹ́ a ti pè wọ́n ní tí wọn ò jẹ́ àwọn ìyàwó wọn jáde àwọn ẹbí wọn jáde tọ́lọ̀ wọn bá tì ní pé káwọn sójà bá wa ṣe wọ́n ní báṣubàṣu láfi ń pe iléeṣẹ́ ààrẹ gbogbo àwa tá ń wò mí ẹ̀yin èèyàn ẹ tètè pe iléeṣẹ́ ààrẹ àwọn èèyàn nínú àwọn tí wọ́n kó ń bàdàn àwọn aláìṣẹ̀ ń bẹ́ńbẹ́ ẹ tètè pé iléeṣẹ́ ààrẹ báwo ò fẹ́ wàhálà ní Nàìjíríà a fẹ́ wàhálà ńlẹ̀ Yorùbá kí ló dé táwọn hùwà báyìí a kó àwọn èèyàn a má wọn kò mọwọ́ kò mẹsẹ̀ a mú wọn mọ́ wọn pápápá àti ń sáré ṣe àti ń ya fídíò àti ń ya fọ́tò wọn kò dáa rárá ká sajá mọ́lẹ̀ ká sẹkùn mọ́lẹ̀ ká múrú ẹkùn ká fi lájá lọ́wọ́ Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ àwọn alálẹ̀ ò fẹ́ bẹ́ẹ̀ nígbà wọn táwọn wò yìí àwọn wọn ò fẹ́ jalè wọn ò fẹ́ gàlúrú wọn dá ẹgbẹ́ lẹ̀ ọ̀dà o ká máa ṣe ìjọba dẹ̀ ń fáwọn èèyàn láńsẹ̀nsì ẹ̀ lókè rẹ́jísítà lọ́dọ̀ ìjọba ni iṣẹ́ wa ni o ojúṣe wa ni o Yemẹtu ń bẹ̀ yẹn náà wọ́n wà Yemẹtu sí sẹkítírìàtì kò jìnnà púpọ̀ wọ́n dẹ̀ gbọ́ pé wọ́n wá sọ́fíìsì wọn o wọ́n ti wá kó àwọn tí ń bẹ ń bẹ o àwọn yẹn dìde láti lọ jẹ́ pé àwọn civil defence ìsìlẹ̀ ní ẹgbẹ́ sẹkítírìàtì bẹ́ẹ̀ náà wọ́n wà ibi ọ́fíìsì àwọn náítẹ̀ ẹjọ́ ni torí ń jọ́ tèmi lọ nígbà tí ọ̀rọ̀ ìlú lọ́sùtọ́lọ́tọ́rọ̀ ti lọ́ra ṣẹlẹ̀ tí mo lọ ọ́fíìsì yìí ṣe àtóbi jẹnẹjẹnà wọ́n ní yóò tó bẹ́ẹ̀ ọ́fíìsì náítẹ́ẹ̀lì ìjọ ni àwọn ń lò à ń pèjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé ẹ bá wa gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ torí wípé bí àwọn aláìṣẹ̀ bá kú sí ọgbà àwọn ológun yóò le o ẹ bá wa mo tú wọn lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ́ẹ̀ ọgbà tí wọ́n kó àwọn wọ̀nyí àkọ́kọ́ ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá ni
iṣẹ́ ọlọ́pàá òun ni àwọn ọlọ́pàá mẹ́ńbẹ̀ ẹ rí nígbà mò ń ṣètò ní àná bóò làwọn ẹni tiẹ̀ tí ọkọ̀ ráyè wọlé sínú ọgbà secretariat yóò ní pé ọlọ́run ló yọ gómìnà wa ètò ààbò ẹja mú lọ́kùnkúndùn ṣé wọ́n fo fẹ́ǹsì wọlé ni àbí wọ́n gba géètì wọlé ni ẹja mú lọ́kùnkúndùn torí pé nínú nǹkan tèmi àti ẹ tá a gbọ́dọ̀ dáàbò bò ní number 1 citizen ní gómìnà wa ní number 1 citizen ṣùgbọ́n yìí ọ̀wá sọ wípé ká fìyà jẹ aláìṣẹ̀ a ti mọ àwọn tó ṣe gbogbo ìlú ti mọ àwọn tó ṣe ẹ wo fídíò yìí tẹ́bá àwọn èèyàn tó ń béèrè pé kíní kankan ẹni yóò fò rẹ̀rẹ̀ rí olórí ibú of Africa rí mò ń bọ̀. àfojú òpólẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ pẹ́ má bínú bóyá kí n lo ẹjẹ́ ń lò báyìí ẹjẹ́ ń lo bluetooth mọ́ kó bàa lè kẹ́ bàa lè rí mi gbọ́ dáadáa. Dúpẹ́ Onítìrí ti sọ̀rọ̀ kódà wọ́n ti yan Sádélé lólóhùn yàn ni Dúpẹ́ Onítìrí ti yan Adélé mò ń bọ̀ mo fẹ́ ṣe ká bàa lè gbọ́ wa dáadáa because mi ò mọ àwọn tó ṣẹ̀ Dúpẹ́ Onítìrí ẹ bá wa wá jáde Dúpẹ́ Onítìrí lẹ́jọ́ jẹ́ bàbá wa Professor Banji Akíntóyè ti sọ̀rọ̀ Sunday Igboho ti sọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ Yorùbá kíní tí wọ́n ń ṣe Yorùbá nation tòótọ́ àwọn kọ́. ọ̀dọ́ dẹ̀ ni so èèyàn mélòó ló fẹ́ ṣe rẹ̀ bó sacrifice fún rẹ̀ pé òun á ṣe pé òun ò ní gbé gbàgbó mọ́ but òun á ṣe olórí adélé yìí kí gbogbo ẹ̀ lè lọ déédéé kó lè lọ létòlétò fáwọn indigenous people ni wá sovereign people ni wá. ọjọ́ Jímọ̀ ilé Dúpẹ́ Onítìrí ṣe léyìí ọjọ́ sátidé rẹ̀ làwọn tí wọ́n láwọn wá yìn fèdí Ọ̀yọ́ sí secretariat lọ ṣe tí wọ́n ṣe. ethnic nationalist ni wá wípé ká kúrò nílẹ̀ Nàìjíríà a dẹ̀ ti kúrò ní November 2022 ní èní tó jẹ́ ọjọ́ 12 oṣù kẹrin 2024 ìyẹn jẹ́ April 20. ọjọ́ 12 oṣù kẹrin 2024 ni Dúpẹ́ Onítìrí sọ̀rọ̀ yìí ọjọ́ 13 oṣù kẹrin 2024 ni wọ́n lọ sí secretariat. April 12, 2024 ìpè ní èní pé ká kúrò pé ayé sọlẹ̀ sórí ìsọmi tí ò rí pẹ̀lú agbára tọ́lọ́run fi ta sọ́mọ̀ bí ẹni taṣọ pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀ méje ayé àti ogun tó wà ní ẹ̀ pátápátá tó ní ọ̀run òṣùpá ìràwọ̀ kó máa ṣe ìmọ́lẹ̀ ayé òkúta ayébíyé kó máa ṣe ìmọ́lẹ̀ ìsàlẹ̀ èmi Modúpẹ́ Onítìrí Abíọ́lá mo proclaim sovereignty Democratic Republic of the Yorùbá ní èní ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 oṣù kẹrin 2024 láti èní lọ ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ó bẹ̀rẹ̀ ìlú tiẹ̀. nígbà tílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ọmọ ìpínlẹ̀ Èkó Onítìrí ó sì lọ sáláùsá kọ́ ọ lọ gbàjọba bẹ̀ kí ló wá sí jẹ́ pélé bàbá tèmi lọ wá ìwọ́n tó etí ó ṣàdá sọ fún nítorún ẹ̀ lákọ́kọ́ wò Sanwó-Olú lẹ́kọ̀ọ́kọ́ lọ lẹ́kọ̀ọ́ níkẹjà ó ṣe wá jẹ́ pélé bàbá tèmi lẹ wá Dúpẹ́ ẹja máa gbọ́ ọ lọ ìyàwó èrè. ó become newest nation in the world káàkiri àgbáyé Yorùbá ó dorílẹ̀-èdè tẹ́nikẹ́ni ò takò tẹ́nikẹ́ni ò sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ti wá sí ìmúṣẹ àṣẹ tọ́lọ́run fi dá ogun tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ àṣẹ náà ọmọ Yorùbá ní èní Democratic Republic of the Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba adélé ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èní lọ. èmi Modúpẹ́ Onítìrí Abíọ́lá mo tún sọ lẹ́ẹ̀kan sí ọmọ Yorùbá indigenous Yorùbá descent ni mí ọmọ Yorùbá ni mí opó olóògbé MKO Abíọ́lá ni mí ọmọ Onítìrí Èkó. èyí tí a fi ń pe ẹ̀yin fámílì Abíọ́lá nù àti ìdílé Onítìrí bẹ́ẹ̀ bá dá wàhálà alẹ̀ á gbé fámílì yín lọ ilé ẹjọ́ o tẹ́ ẹ̀ bá wọ́ ọmọ yín jáde ìjọba because ẹrú kan ní mú ní búgbẹ ẹrú orúkọ fámílì yìí ní sì fi ń jẹ́ fún wa orúkọ fámílì Abíọ́lá orúkọ fámílì Onítìrí Èkó ní fi ń jẹ́ fún wa òun sì láwọn ọmọ tiẹ̀ o àṣírí ọmọ Onítìrí kan nínú wọn o láwọn tọwọ́
nínú àwọn tí ìbọn bá nítorí wọ́n náà dojú ìbọn kà wọ́n sójà irin kan nǹkan tẹ̀lé ìjà máa gbọ́ lọ. olóògbé MKO Abiola ni mí, ọmọ Onítìrí Èkó ni mí, pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ èmi ni, pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìkú, pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí, pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní ìpẹ̀kun, pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní òpin. ọwọ́ ayé mi ní ìsìn pé ara àwọn wèrè tó ti Abiola pa ní lára àwọn wèrè ideology nìkan Abiola lọ dìkí ara rẹ̀ ìjọba ń ka ìbò lọ́wọ́ wọn ìkàbò tán ọ̀rọ̀ wà lórí rẹ̀ ète lógun jíjà ẹtì ní kábíọ́lá lọ dìkí ara rẹ̀ wọ́n gbá Abíọ́lá tán gbogbo wọn irú wọn àwọn náà tó ní ẹ̀ ń dìkí Yorùbá nation ẹ gbàjọba lọ́wọ́ wa ẹ wá àgbà ẹ máa bọ̀ wá ọmọ gọ̀ ẹni ọmọ kù kí ni ọ̀pọ̀ ọmọ tó gọ̀ ẹja máa gbọ́ lọ. pin pẹ̀lú agbára iyì ògo ọlá Ọlọ́run ní èní yìí mo proclaim ilẹ̀ Yorùbá mo issue proclamation, notification, publication, annunciation, pronunciation, sovereignty, Democratic Republic of the Yoruba. ọmọ agbájé dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n bẹ lọ Síkírù Àyìndé Barrister àti gbóyìnbójú Amẹ́ríkà wọn lọ nàìjà la fọ́tò ní máma fọ́tà náà òyìnbó wà pọ̀ jù dúpẹ́ àwọn èèbó kàkàkà tó ń sọ yìí di sálárì tèmi ò gbé o dúpẹ́. láti èní lọ Democratic Republic of the Yorùbá ó di nation ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ẹ̀ láti èní lọ bẹ́ẹ̀ ló ṣe rí o kò yí padà àwa sọ pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé wípé kán mọ̀ wípé Democratic Republic of the Yorùbá is a new nation, newest nation in the world, number 55 in Africa. Our indigenous people mo kí wa pé a kú oríire. Ọlọ́run wọn fọ̀rọ̀ kí àǹtí mi mọ́ ládùn kẹ́ńkẹ́lẹ̀ o bẹ́ẹ̀ bá bínú lẹ́bìnú o èmi ò fò dúpẹ́ lórúkọ tuntun o mọ́ ládùn kẹ́ńkẹ́lẹ̀ wù èmi ò fò dúpẹ́ lórúkọ tuntun bí ọ̀bà ní gba orúkọ oyè tí mo fẹ́ fún ni èmi ò gbowó lọ́wọ́ rẹ ọ̀fẹ́ láfi fún ni ọ̀fẹ́ lèmi ló fi fún ọ mọ́ ládùn kẹ́ńkẹ́lẹ̀ wù àṣéǹgbà mọ́ ládùn ti lọ àṣéǹtẹ̀ tó láláwàdà bíi mọ́ ládùn dúpẹ́ ní dẹ́dìdìrín wòye o àwàdà rẹ̀ pọ̀. ọjọ́ òní nítorí Ọlọ́run ṣàánú fún wa torí Ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa ààrẹ àánú gbà a ṣe declaration níjọ́ Sunday November 20, 2022 a ṣe reclamation níjọ́ Sunday December 18, 2022 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìjẹ́kan Ọlọ́run a ṣe proclamation ní èní Friday April 12, 2024 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ó ti wá sí ìmúṣẹ o ìjọba délé ti bẹ̀rẹ̀ kò sí tó yí padà mọ́ ọmọ Yorùbá ò bójú wẹ̀yìn mọ́ wájú ni òkè là ń lọ lórí ilẹ̀ alàyè yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ní sovereignty wa àti bẹ̀rẹ̀ ìjọba wa Ọlọ́run ti ṣàánú fún wa àti rí àánú gbà mo congratulate gbogbo ọmọ Yorùbá o gbogbo indigenous Yorùbá people pátápátá IYP ti Democratic Republic of the Yorùbá mo kí wa a kú oríire Ọlọ́run ṣàánú fún wa ààrẹ àánú gbà ká máa ran Ọlọ́run nígbà gbogbo ká máa fọpẹ́ ká máa fìyìn fọ́lọ́run gbogbo ìgbà tá a bá tún rí àwọn nǹkan tó dáa tọ́lọ́run ṣe fún wa ẹ jẹ́ ká máa yin Ọlọ́run ká máa fọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà ṣẹlá ọmọ Yorùbá IYP. àárọ̀ ìjọba àrùn nìkan ò tó ẹ̀sìn ẹ̀kọ́ díẹ̀ sí ibi sí ìdákun mọ́ládùn kẹ́kẹ́lẹ̀ wí kí ló mú mọ́ládùn sí dìdìrín ní pákú ni àbágọ̀ ọlọ́wọ́ fọ̀run kẹba sọ̀rọ̀ MKO Abiola ìkẹ́tọ́kẹ́ ti pọ̀ ju ìgbà tí òjé yọ̀ ọ́ jẹ́ sẹ́mẹ̀tẹ́ yẹn bá kàn ọ́ dàbí nígbà wọn bí ẹnìkan lè rí pé ìyàwó lọ jẹ rí nígbà mo jìyà gan dàsídé tí mo po tíì mo ti wá gbàgbé kí n fi milk sí mọ́mí wá gbá mi pé can't you put milk ó jìyà lóòótọ́ ọmọ ṣe. ká máa fọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà ṣẹlá ọmọ Yorùbá IYP àǹfààní tó pọ̀ gan-an a máa bẹ̀rẹ̀ sí rí ní kíákíá oríṣiríṣi oore nǹkan tó dáa. ní òkú ọ̀la tí wọ́n ṣe léyìí wọ́n kọ́kọ́ ṣe kan èyí tí wọ́n ṣe yẹn dàná mò ń wà tí wọ́n kọ́kọ́ ṣe òǹdà o wọ́n ṣe kan tí wọ́n ti búra fún ààrẹ wọn ó yẹ kí n rí wọ́n búra fún ààrẹ ibi tí wọ́n ti búra fún ààrẹ wọn yìí dá o ó dẹ̀ kí n rí yẹn náà o ìyẹn ti ẹ̀dùn báyìí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe búra fún ààrẹ bá wa sọ̀rọ̀ àkọ́sọ gan
ó yẹ kí n rí yẹn náà o ẹkùn wọn ibi tí wọn ti búra fún ààrẹ mọ̀ wá òun ni mo ti rí wà láì. lórí ìjọba délé ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. èmi bí wọ́n ṣe ń búra fún ààrẹ Adélé nù. Ọláwálé Akíọlá Ọmọkọrẹ fi tọkàntọkàn ṣèlérí jẹ́jẹ́ dámájẹ̀mú pẹ̀lú orúkọ Ọlọ́run alágbára wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ Yorùbá ti orílẹ̀-èdè Yorùbá olómìnira nípa lílo àwọn agbára olórí ìjọba adélé ti orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa èmi yóò olóòótọ́ sí orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa àti àwọn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀ èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́ àti ojúṣe ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀ ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi àti ìṣe mi Yorùbá ni àkọ́kọ́ èmi yóò jẹ́ olódodo sí àwọn àgbékalẹ̀ mímọ́ ètò ìṣèjọba ti orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa èmi yóò sì dáàbò bo ìdáǹdè orí. bí a ṣe ń búra fún ààrẹ Yorùbá nation Dúpẹ́ Onítìrí nù Mọ́ládùn nation bá a ṣe ń búra fún un so búra tẹ́ wọ́n á búra fún àwọn gọ́fúnà wọn Ìbàdàn wọn ti fẹ́ bẹ̀rẹ̀ gọ́fúnà wọn lọ́fẹ́ wá gba sẹkítírìàtì ẹni pé ìkan ò tó sọ̀rọ̀ ẹ gbọ́ kí Ṣèyí Mákindé ọmọ ṣe tiẹ̀ káwọn náà ọmọ ṣe tiẹ̀ àbí kí wọ́n lọ́wọ́ ọba kí ni wàá ṣẹlẹ̀ sí wálẹ̀ Yorùbá tá a la wá ṣẹ̀ tó fi wá fún aláwọ̀ nìdèrè lọ́mọ báyìí ẹ fẹ́ tó gbọ́ yun náà. yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa òmìnira rẹ̀ àti àwọn agbègbè rẹ̀ èmi yóò sì dáàbò bo àwọn ẹ̀mí àwọn ohun ìní ìtúsílẹ̀ àwọn ohun àmúṣọrọ̀ ògo àjogúnbá àṣà ìtàn èdè ìdánimọ̀ àti ilẹ̀ babańlá ojúlówó ọmọ Yorùbá lápapọ̀ èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́ àti ààbò àwọn ènìyàn èmi yóò sì ṣe ètò ààbò tó péye fún orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa mo sì tún ṣe ìlérí wípé èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí èmi ti ṣetán láti fa ara mi kalẹ̀ fún ìjìyà tí ó nípọn láti ọwọ́ orílẹ̀-èdè mi Yorùbá èyí ni májẹ̀mú mi kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. wọ́n ti búra fún president Yorùbá nation. a máa tẹ́tí sílẹ̀ fún ọ̀rọ̀ àkọ́sọ olórí ìjọba Adélé ti orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. ọmọ ogun lẹ́yìn rẹ̀ ara àwọn ọmọ ogun tó wá sí kinní ni. ọjọ́ Ẹtì oṣù kẹrin ọjọ́ 12 ẹgbẹ̀rún ọdún 2 àti ẹgbẹ̀rúnlélógún ọjọ́ ọ̀rọ̀ Adélé tó dúró lórí. ìgbà tí eléyìí sọ Dúpẹ́ Onítìrí náà sọ tiẹ̀ tẹ́lẹ̀ sọ tiẹ̀ ní làwọn ọmọ ogun wọn fi wá sí Ìbàdàn láti wá gba ìjọba fún gọ́vnà Adélé làwọn kọ́kọ́ ní mistake tẹ́ ṣe àwọn local government ń kọ́ ilé ìgbìmọ̀ asòfin ń kọ́ ṣe ti yan àwọn Adélé asòfin yín náà dey play. àánú Ọlọ́run mo kí gbogbo ọmọ onílẹ̀ Yorùbá IYP káàkiri gbogbo àgbáyé orúkọ tèmi ni Mobọ́lájí Ọláwálé Akíọlá Ọmọkọrẹ mo kí yín wípé
ẹ kú oríire gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ Yorùbá IYP torí pé ìjọba orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY ti fi ẹsẹ̀ múlẹ̀ ó sì ti wọlé ó sì ti dé ẹ bẹ̀rẹ̀ sí ní máa yọ̀ nítorí pé òní tó jẹ́ ọjọ́ Ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹ̀kẹrìnlélógún ni ó wọlé dé gbogbo ẹnikẹ́ni wa ní láti mọ̀ wípé ilẹ̀ àwọn baba ńlá wa ilẹ̀ wa ni a sì ti ṣetán láti gbóhùn ìní wa láti òní yìí títí ayé máa fi parẹ́ ní báyìí. ọ̀rọ̀ tó sọ yẹn ló mú àwọn dèdèrìn ọmọ tó yọ ọ̀gbọ́n kí ni ọ̀pẹ̀ni tó gọ̀ bí ọ̀ságọ̀ ló jẹ́ kí wọ́n kó àwọn náà sọ pé àwọn wáyé fèjì kínní ẹjẹ́ tó ní mo fẹ́ máa ṣe kéékèèké tó dáa fojú òkú lẹ̀ ìkan wá ń lérí níjẹta yẹn tí ẹ̀ lọ́ pa mí lẹ́rìí ju ẹja gbélé olórí àwọn òkú ṣùgbọ́n ṣáwó olórí àwọn tó bá kọ̀ tí ò bá rìlíìsì wọn tó bá fi lè sun ọ̀dọ̀ ẹ̀ mọ́jú ó ti pè fógun o ó dẹ̀ máa kàn yín pé bí àwọn ológun ṣe máa wọlé ẹ̀yìn ẹ̀fìyẹ́lẹ̀ ẹ̀fìbẹ́lẹ̀ fàgbépò ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín sà for the last time. gómìnà wa ní bá wí lọ́yọ̀ọ́ state o Ẹnjìnìà Olúṣèyí Mákindé ní bá wí o tí ìbá ṣẹ̀ṣẹ̀ gbórí yín burú inú yín bu ẹ̀rọ òrùn sa second mechanizing ọwọ́ kejì iléeṣẹ́ ológun Nàìjíríà Ìbàdàn lọ́wọ́ ẹ̀ kàn ń fẹ̀mí yín wéwu ni ẹ̀ ń fẹ̀mí yín wéwu sẹ́mi kí wọ́n máa fẹ̀mí ẹ̀ takáàtì. ẹ sọ fún Ṣèyí Mákindé àwọn náà ti ń àwọn ológun tó kó ní secretariat nílùú Ìbàdàn wọ́n tẹ̀ sí ń pè wọ́n lólógun. kó fi wọn lẹ́sẹ̀kẹsẹ̀. oh yes. kó dá wọn padà sí secretariat. gómìnà Ṣèyí Mákindé ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa dá wọn lẹ méje wọn kógun wọ Ìbàdàn ẹ kú mọ̀ pa ní nǹkan kan kò síbi tá a fẹ́ sá lọ gómìnà Ṣèyí Mákindé wọ́n ní ká ẹ dá wọn lẹ wọ́n ní kí wọ́n má sùn bẹ̀ mọ́jú òní ni Monday wọ́n sùn ní Saturday stroke Sunday stroke Monday wọ́n ti sọ̀rọ̀ ọjọ́ méjì gómìnà mẹ́mẹ́ bá sẹ́yìn lọ́jà lè mi ọ̀mọ̀ pọ́ ti pẹ́ tó bá wọn. ẹ máa ṣe tiyín káwọn máa ṣe tiwọn káwọn máa ṣe tiwa o. kí wọ́n ká dá sẹkírẹ́tì sí méjì. ṣùgbọ́n nǹkan tó bá ti lè fà á táwọn gáìsì bá ti lè sùn sọ́dọ̀ ẹ̀ mọ́jú. wọ́n ti sun ọjọ́ méjì. ẹ má jẹ́ káwọn yí ojú padà sí yín o bí táwọn bá yí ojú padà ó máa kàn ẹ́ o Tinubu kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí. ilé náà dẹ́ dé fìlà bí mo ṣe dé fìlà nítorí ọlọ́ ìbáwá tá a bá dé fìlà orí wa máa pé ṣé mo gbàgbé ẹ̀ wá á gbà mí kí ló bá lọ sí ilé ìsílẹ̀ Yorùbá ẹ wo òun sílùú òyìnbó táwọn pípín yìí wà wá kó wọn láàkáyè lọ ni torí Ọlọ́run ẹ̀dẹ̀ ń fẹ́mi àwọn èèyàn wéwu adé ẹ máa bọ̀ wá ẹ̀yin náà máa bọ̀ láàtẹ̀lé yín ẹ̀yin ni ẹ kọ́kọ́ léwájú wa kẹ wá máa kọrin bólè dógún kó dógún bólè dìjà kódà á tún gbàdùn fún yín àdé ẹ máa bọ̀ wá ó wù wàláì ó wù mí kílẹ̀ Yorùbá dá dúró wàláì ó wù mí àlẹ́ ẹ wá líìdì wa Tinubu ọ̀gbọ́n ẹ wá bá wa kọ́ lẹ́kọ̀ọ́ Ṣèyí Mákindé ọ̀gbọ́n ẹ wá bá wa kọ́ ẹ máa bọ̀ gúlégúlé Ṣèyí Mákindé tiẹ̀ ti pọ̀ jù àlẹ́ ẹ wá bá wa kọ́ ẹ máa bọ̀ wá ẹ̀yin wèrè ìnàkí apá ṣe gèsì yín lára ẹ̀yin olórí burúkú ẹ bẹ̀rẹ̀ rálì yín wájú ilé bàbá yín ẹ sọ wájú ilé bàbá yín dibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ má sọ bàdẹ bẹ́ẹ̀ bá ṣe ń délé àṣẹ máa mú yín àwa aráàlú ṣe báwọn ìjọba ní bá yín fà gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà àwa aráàlú láàmú ẹ pé mo sọ fún yín tẹ́sí eré lẹ́mu ẹ pa ilé ẹ kélé lẹ́sẹ̀ ẹ tẹ̀lé ìmọ́lé ẹ fọ ilé lójú bá ṣe máa nà ká sí yín nù eléyìí ẹ gbà lọ́rọ̀ eléyìí jẹ́ máa ẹnu eléyìí ẹ yìnbọn pa eléyìí tẹ ẹ kó bọ́n lọ́wọ́ èyí tó ní yín burú ẹ dà lúrú ẹ wàá dálẹ̀ tẹ́ ẹ jókòó lu òyìnbó èmi kí ni ọmọ ìlẹ̀lú òyìnbó gbogbo pé máa travel out pé máa dé abroad rí láyé mi pé máa ẹ̀ẹ̀kan tí mo travel out rí iná ni mo lọ Benin Republic ní Kútọ́nù ní mo irọ́ nsọ ọjẹ́ bíi Ṣàgámù mo lọ àbọ̀jẹ́ bíi Abẹ́òkúta àbọ̀jẹ́ bíi Ìbàdàn àbọ̀jẹ́ bíi Òṣogbo mo travel out ọ̀ọ́bì ẹ bá lẹ́yìn mi náà jáde Nàìjíríà lẹ́ẹ̀kan 1994-95 mo lọ sí Kútọ́nù èmi náà travel out mo travel wà ní àkọọ́lẹ̀ pé mo jáde rí lẹ́ẹ̀kan ó wà ní àkọọ́lẹ̀ èmi tí láti ìgbà ń sìn ní ìmọ̀nà ìlú èbó mi ipò orílẹ̀-èdè mi kọjá Benin àwọn adá wàhálà alẹ̀ níbo
kí ni ọ̀dà ń bolẹ̀ fẹ́ fi ṣe battlefield ìlú Ìbàdàn ìlú ológo ìlú orí òkè orí yín ti burú ẹ mọ́ tó bọ̀ wá ẹ tí ì kú tán lẹ́yìn wèrè tàwọn ẹni ẹlẹ́ni tẹ́ ẹ fi tí wọ́n kó bá ní ìsàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n lọ sìn wọ́n mọ́ yín tí wọ́n kó ìbọn arọ́ àtọ́ta arọ́ síwájú ẹ̀wọ̀n ẹni ẹlẹ́ni tí ìbá ṣe yòó ti ń dùn yàn. kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí táwọn onírú ti yá o. ẹ̀yin gan láàrúùtù láti wọ́n mọ̀ dìbọ́ọ̀tì yín wálé fún wa. tẹ́ ẹ̀ ní wà rooted out. wọ́n ní kí n sọ wípé kẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá yín wọ́n á sọ fún yín pé proclamation letter wa ó ti dé ọ̀dọ̀ wọn. níbo. Tinubu, Túnjí Dìísù, Ṣéhù Mákindé àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ àtẹ̀yìn Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ká sọ fún yín. ṣèbáyìí náà la mú síkún yìí pẹ̀lú gbogbo ògùn yín la mú yín síkún. ọlọ́ọ̀bà o ọlọ́mọ̀mọ̀dé gómìnà Ṣèyí Mákindé ìjọ tí inú bá ń bí mi tí mò ń forí bẹ́ tí mo sọ yìí nígbà ìdá gbogbo ẹ̀rú ni gómìnà ìbílẹ̀ pa mí o ẹ bá ti ní wọ́n gbọ́ kà fún mi ẹ̀yẹ sáà gbọ́ kà fún mi kẹ́ẹ̀fẹ́ rògùn fẹ́lẹ́ lórí kẹ́ẹ̀kan mú kóòkù kẹ́ẹ̀fi tì í ẹni pé bàbá jẹun tààrà àbẹ́ ò wálẹ̀ kẹ́wàá play gbogbo nǹkan pé lẹ́ẹ̀kan èmi gómìnà èmi kọ́ ebi ní pa mí tí n bá gbàjọba lérí gómìnà ebi ní pa mí ẹ má fún mi lówó ẹ sáà ti fún mi lóúnjẹ ẹ má pè yọ ọ̀rọ̀ lára mi ẹ̀yin wèrè ẹ ń bájọba lérí bẹ́ẹ̀ yọba ti ẹ̀ bá ìjọba lérí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àbọ̀ ọmọ tí ń pè lọ́yọ̀ state ní lọ́wọ́ tán Ọ̀yọ́ state lọ́wọ́ tán ìlú Ìbàdàn ẹ pàrà yín ẹ sì kú tán ẹ̀yin dìdìrín là ń kìlọ̀ fún kọ́lọ́mọ kìlọ̀ fọmọ ẹ̀ òní òro ìlú ro ẹ kìlọ̀ fáwọn ọmọ yín àwọn tí ìyàwó kìlọ̀ fọ́kọ ẹ ọkọ kìlọ̀ fúnyàwó ẹ̀gbọ́n pé àbúrò pé ẹ̀gbọ́n bàbá pọ̀ ọmọ rẹ ìyá pọ̀ ọmọ rẹ àwọn Dúpẹ́ Onítìrí ń kó wọn lóko parun wọn nílò ẹ̀jẹ̀ ọmọ Yorùbá wọn sì pa àwọn olórí ibúurú wọn pọ̀ ẹ lóògùn wọn ń pa gbogbo ọba wọn ń da gbogbo onúgbòrú ẹ lé lọ ẹ̀yin wèrè nàkí èló wọn fẹ́ fún yín ṣé wọn fi físà lóyìnbó tẹ̀yìn ẹ mà jẹ ìyá o. ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ká sọ fún yín wípé ẹ release àwọn guys yẹn nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ otherwise táwọn guys yẹn bá lè sùn sọ́dọ̀ ọ̀dọ̀ Ṣèyí Mákindé mọ́jú wípé wọ́n ti pè fógun ogun dẹ̀ máa wọlé. ibi tí orí ẹ̀yin tẹ̀lé wọn ti pinnu wọ́n ti sọrun méjì báyìí àwa rógun ọ̀hún àná ló yẹ ká ti rógun èmi sì ti múra lánàá yìí pé èmi ò lọ sẹkẹtírìàtì yìí lọ wo ogun tí àwọn Dúpẹ́ ń pè fún pé yọ wọlé irọ́ wọn ń pa oorun ọjọ́ méjì wọn ti sùn yìí ànánú nígbà wọn sùn mọ́jú àrógun o ẹ̀yin wèrè wọn rìlíìsì wọn ẹ máa bọ̀ wá nítorí sọ ẹ àgbọ̀ wá sẹkítírìàtì wá sọ àgbọ̀ Ṣèyí Mákindé tí rẹ̀ ń di kèé gbọ́rọ̀ dáadáa máa bọ̀ sẹkítírìàtì lẹ́yìn ọba fèsì gómìnà wa báyìí gómìnà wo ìgbọ́rọ̀ lẹ́yìn tẹ́ ẹ ya wèrè ẹ̀yin akídanidání ẹ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ lọ wo tí Ṣèyí Mákindé ń ṣe mí ń solóṣèlú ẹ lọ wo tí Ṣèyí Mákindé ń ṣe káàkiri kì í dẹ̀ ṣe pé nìbàdàn nìkan ẹ wo ọ̀nà tó lọ sí Ìbàdàn lọ Ìṣẹ́yìn lọ sí Ọ̀yọ́ gbogbo ọ̀nà tó lọ láti Ẹlẹ́yẹlé lọ sí Èrúwà tí wọ́n ṣe bákubàku tẹ́lẹ̀ Ṣèyí Mákindé tó àwọ́ọ̀dù ẹ̀ padà pé kí wọ́n ṣe ìwọ̀nba tí wọ́n ti ṣe ń bẹ̀ yẹn èèyàn mọ̀ pé títì ní kí ló dé ṣèṣàfẹ́ máa dà lúrú ṣéjọ́ kan ló bàjẹ́ ìjọ́ kan náà ni wọ́n ṣètò ṣe díẹ̀díẹ̀ náà ni kódà bíjọba bá lóun ó ṣe títì lónìí títì ní ìbẹ tí ó gbà wọ́n lọ́dún kan sáwà nítorí pé kábàlẹ̀ rọ́nà rè afẹ́kẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ lónìí kẹsì parí ẹ̀ náà lónìí náà kí ló dé ẹ̀yin ọ̀sá àfẹ́ kọrin ire kí orílẹ̀-èdè. ogun dẹ̀ máa wọlé ṣùgbọ́n bó ṣe máa wọlé ẹ fi ẹ́ sílẹ̀ fáwọn ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà nílùú Ìbàdàn wọ́n ní ká sọ fún yín ẹ̀yin náà ẹ tú jáde ní kẹ̀tíkẹ̀tí ẹ lọ sí secretariat. tá a bá tú jáde ẹ̀yin là ń wà báwo ó ṣe kan yín lápáta kan yín lẹ́sẹ̀ ni tá a bá tú jáde ẹ̀yin là ń wá ẹ̀yin wèrè báwa bá jáde a fẹ́ ṣe àtìlẹ́yìn fún gómìnà wa ni àwọn pé embarrassment ló jẹ́ ẹ̀ ń gbógun wọ secretariat
torí náà tíjọba ìfífẹ́ ìjọba lágbára àti pa gbogbo yín dànù kí wọ́n má mú kankan lóòyẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn ò bá ṣe pa àwọn aláìṣẹ̀ ní ìsìn tẹ́ ń kọjá lọ níta ní tíjọba máa fi ẹ̀rí pé mo sọ mo ní à ìjọba tún máa lójú àánú ìjọba ló lẹ jù kí ni ìjọba fi lẹ ni pé ìjọba ọkàn mọ wọn kan ni pé ṣe Lájí Abbas ni ọ̀lẹ ni ẹnu ló ní ẹ ṣàfilẹ̀ ẹ filẹ̀ aláìmọ̀kan ni ẹjọ́ máa sọ̀rọ̀ ìjọba nu bẹ́ẹ̀ tó tíjọba bá wá fẹ́ gbé láwọn máa ní ẹ lọ wo géètì ní ìsìn wọ́n kọ́kọ́ kọ́ kinní fún wọn ìjọba náwó ibi tẹ́yìn ọlọ́kadà ọmọ dúró sí ni wọn ò gbọ́ nígbà wọ́n tún wù wọ́n ẹsẹ̀ wàá kọ́ bòmí tẹ́ bá dé géètì ní ìsìn yìí gbogbo ibi táwọn ọlọ́kadà tẹ́ ń dúró sí onímọ́tò wọ́n ti tún gbogbo bẹ̀ yẹn ṣe. mo ní àlejò tó wá láti Èkó ó dé géètì yẹn gan náà dàmọ̀ ìta ń fẹ́ nù continuity lọ̀rọ̀ ìjọba ẹ lọ wo géètì gbogbo wọn ò ní sọ̀rọ̀ nípa eyín wọn ò ní sọ̀rọ̀ nípa rẹ̀ pẹ̀lú ọgọ́lọ́mà tó fi fídíò ẹ̀ hàn wá mi èso olóṣèlú bẹ́ẹ̀ bá sì lọ olóṣèlú ni wá ẹ pé ṣùgbọ́n tí n bá gba owó lọ́wọ́ olóṣèlú kan ó kù mí ó kù ọjọ́ tí màá wọ sàárè sùn ṣùgbọ́n tèmi ni kí n ṣe kọ́dá tèmi ni pé nǹkan tí wọ́n bá ṣe rèé o ẹ̀jẹ̀ aṣọ ibi tó kù díẹ̀ sí ni ẹ̀jẹ̀ aṣọ dáradó sí ẹ̀ẹ́dọ̀mí àlàáfíà ìlú tó ti rọ̀ pẹ̀sẹ̀ gbogbo nǹkan wọn à ń máléjì ẹ̀ ni àábẹ̀ lọ́run pé kọ́dẹ̀ ni gbogbo bí nǹkan ṣe wọn tá ń fẹ́ kú ẹ̀mí tó bá jìyà kọjọrọ̀ làdúrà táwa ń gbà kìí ṣe bí ìtẹ̀yìn wèrè ó ń lérí àádé tí yín o. ẹ ló fi ìwúnú yín hàn lóòótọ́ bẹ́ẹ̀ ṣe o Adélé ti dé o ó dẹ̀ ti dé and they have come to stay tí ò dẹ̀ sí nǹkan tó lè yí padà ṣùgbọ́n wọ́n ní ká sọ fún Ṣèyí Mákindé táwọn tí ẹ kó lọ tó bá lè sùn sí ọ́fíìsì ẹ mọ́jú àbí kó sùn ọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́jú ó ti pè fún ogun. a fi wọ́n ṣe pẹpẹ súùpù mo gbọ́ pé wọ́n ní bàbá. pẹpẹ súùpù láàfin wọ́n ṣe pẹpẹ súùpù láàfin wọ́n ṣe a wà kó wọn fáwọn ẹja wa ìyí tó ní yín burú yìí òkú ọ̀daràn wọ́n ń dà á sódò ni nítorí yìí ti bàjẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń gba Yorùbá nation ló tẹ́ ń dojú tì ran Yorùbá lọ́pọlọ pípé ẹjọ́ láàsì ń kọ́ àìkọjà ìdàràdẹ wọ́n kó bòǹgì àwọn bàbá ń bọ̀ wọ́n kó bòǹgì ìbòǹkè wá wọ́n ń bọ̀ sẹkítírìàtì wọ́n tẹ̀ tó wọ́n ń bá wèrè òkè tó lídìí wọ́n sọ̀rọ̀ ẹ jáde wọ́ọ́rọ́wọ́ àníjọba lójú àánú jáde wọ́ọ́rọ́wọ́ àwọn ò ní jáde àfojú òpó lẹ́fẹ̀ẹ́ yẹ̀yẹ̀ òkèrò tẹ́ fi pé sórí WhatsApp +2348026874432 náà lẹ́fi pé ẹ pè sórí WhatsApp òǹkẹ̀rọ tẹ́ fi pè náà ní +2348023687432 nọ́mbà àwọn ò lọ ní dàrẹ́tì o a ti ń pariwo iléeṣẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ Airtel ó ti dẹ̀ mẹ́ta tẹ́nìkan wá sí NIN àtúntì ṣeéṣeéṣe o a lè pè wọlé a lè pè jáde Nàìjíríà nìkan lọ́wọ́ kú sàánú wa gbogbo bíjọba ṣe ń gbìyànjú tó èyí tí mo ṣe níjọ́ Friday kò tún ṣiṣẹ́ níjọ́ Saturday mo tún padà lọ́jọ́ Monday wọ́n tún bá mi ṣe o tún ti kọsẹ́ lẹ̀ o òǹkẹ̀rọ tí mo ti ń lò ó bọ̀ tó ti lé lógún ọdún Nàìjíríà àádébẹ̀ ìjọ kan òǹkẹ̀rọ dẹ́ẹ̀fì pè dẹ́ẹ̀fì dá sétò ní +2348023687432 ńlá pin síbẹ̀ lórí WhatsApp nìkan ni bákan náà ṣe ẹ gbàgbé à ń rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí fọ́tò tá a fi hàn wá níbẹ̀rẹ̀ ètò àwọn ẹni tẹ́ ń wò yìí wọn ò sí lára àwọn tí wọ́n lọ ìfẹ́ẹ̀dì Ọ̀yọ́ State Secretariat tí wọ́n fẹ́ lọ gba governor office tí wọ́n fẹ́ gbé Adélé wọn wọlé wọn ò sí lára wọn àwọn eléyìí ń lọ láti lọ jẹ́ pé àwọn civil defence tẹ́ ń mọ àwọn èèyàn wọn lórí ọ̀rọ̀ yìí pé tí wọ́n mọ àwọn èèyàn wọn sí náà ni pé aṣọ wọn jọ tiwọn làwọn wá pé àwọn ọ̀gá wọn wá ń bọ̀ wọ́n kó sí ọ̀nà iwájú Secretariat náà ni wọ́n gbà àwọn ológun dá wọn dúró bóò ló ṣe jẹ́ ń bolẹ̀ lọ bolẹ̀ tí ń bọ̀ wọ́n dẹ̀ bọ́ọ̀lẹ̀ wọn ò bá wọn jàǹpátá wọn ò bá wọn ṣe ẹ̀kọ́ wọn nígbà tẹ́ ẹ̀kọ́ wọn ń tarí ni pé wọ́n káwọn sójà tì wọ́n dẹ̀ kó ọta àbọn àti àṣẹ àwọn Yorùbá nation wọ́n kó síwájú wọn léyìí tó ṣe wípé irọ́ ńlá ni á pè ìjọba àpapọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a dẹ̀ ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ẹ dìde sí ọ̀rọ̀ yìí torí pé àwọn ẹbí àti àwọn ẹgbẹ́ yìí wọ́n ti lọ sọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat lánàá torí pé ìwádìí dẹ̀ ti ń lọ lọ́kàn ọ̀jọ̀kan lórí rẹ̀ aṣọ tí wọ́n ti ẹ̀wọ́ ẹ̀kọ́ papọ̀ máa sọ tàwọn tó wá kọlu
secretariat ìta ni wọ́n ti kó wọn ibi táwọn dẹ̀ ń lọ ẹgbẹ́ secretariat lọ́fíìsì àwọn civil defence wà níwájú custom ní ibi tí àwọn ọ́fíìsì nitel Ìbàdàn wà nígbà kan ibẹ̀ ni wọ́n ń lọ torí náà a rọ ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dìde sí ọ̀rọ̀ yìí torí pé ó ti jẹ́ àṣà ká mú àwọn èèyàn kákàn kó ìbọn kakọ ẹ̀rí nígbà tí wọ́n káwọn kan lọ sí Àbújá nígbà wọ́n wá kọlu ilé olóyè Sunday Igboho bí wọ́n ṣe lọ kó àwọn ìbọn àtàwọn ọta ìgbà táwọn èèyàn bá máa gbé jáde pé ẹ ti kó àwọn kinní síwájú àwọn kan náà rí ńgbà kan kí ló dé táwọn parọ́ kò dá torí léyìí àfikọrin ire fún ìjọba fi ń sọ ìjọba lẹ́nu ni torí pé gbogbo àwọn ẹbí àwọn tọ́rọ̀ kàn ní ìsìn ní tí wọ́n máa ń sọ ni wípé ìjọba fẹ́ fìyà jáwé èèyàn àwọn lọ́nà àìtọ́ gbogbo wọn sì ń sọ pé ìbọn tí wọ́n bá wájú wọn ò fídíò ẹ̀ ń bẹ tálàjì Oríyọmí Hamzat ti gbé jáde tí wọ́n lọ sọ́fíìsì wọn pé ìbọn tí wọ́n bá wájú wọn yẹn ò kèé ṣe ti wọn o àwọn ilé ìfẹ́ lọ jẹ́ pé àwọn civil defence ni tí òǹkà ẹ̀rọ ti WhatsApp nìyẹn tí yẹn tẹ́ fi pè direct ẹ lè pè sórí 08054749015 tá bá fẹ́ pè direct lórí 08054749015 tá bá fẹ́ pè sórí WhatsApp number wa náà ní 08023687432 ẹ̀yin náà láì á fi pè à ń rọ ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó bá wa tú àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ àwọn 9 ni wọ́n mú obìnrin kan bẹ nínú wọn tó pé wọ́n fẹ́ lọ jẹ́ pé iléeṣẹ́ civil defence ẹ lọ tọpinpin lọ́dọ̀ àwọn civil defence lára àwọn táwọn civil defence mú òun náà ti jáde sọ̀rọ̀ pé àwọn ni wọ́n mú táwọn ọ̀gá àwọn fi ń bọ̀ wá bá wọn bí kò tẹ̀ sí pé wọ́n fẹ́ lọ jẹ́ pé civil defence táwọn náà bá ń lọ fún mission míì bóyá wọ́n gbọ́ pé nìkan wàhálà kan ṣẹlẹ̀ o òṣìṣẹ́ aláàbò aládàáni làwọn náà ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé ṣé wọ́n forúkọ lẹ̀ níta gbọ́ wọ́n rẹ́gísítà bí wọn ò sì tí ì rẹ́gísítà bẹ́ẹ̀ títa gbọ́ ní báwọn eléyìí rẹ́gísítà bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ẹgbẹ́ èyàn ó ti bá débì kan kéèyàn tó lọ fowókọ́lẹ̀ lọ́dọ̀ ìjọba ẹ̀jájọ́ àrò gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé ẹjá dìde sí ọ̀rọ̀ yẹn kí aláìṣẹ̀ kó má bàa jẹ ìyà àwọn tí wọ́n mú àwọn lélẹ́yìn ìgbà náà láre ẹwúrú aṣọ tí wọ́n wọ̀ yàtọ̀ sí aṣọ tàwọn yẹn àwọn lélẹ́yìn àwọn tí wọ́n mú ní ẹ̀rí gbóbi ń bẹ nínú àwọn eléyìí náà àwọn tí wọ́n mú nù aṣọ wọn ò papọ̀ rárá àwọn eléyìí sì de oògùn mọ́ra wọ́n di oògùn mọ́ra kódà bí wọ́n ṣe pé àwọn tí wọ́n mú tí wọ́n pàrédì wọn tí èè ṣe àwọn mo fẹ́ fi ibi tí fọ́tò hàn tẹ́ bá bó oògùn lára àwọn eléyìí kò sí tó burú ń bẹ̀ torí pé àwọn fíjìláńtì wa tí wọ́n lọ dóòlà àwọn tí àwọn kidnapper mú lọ́dún 2 sẹ́yìn ní kí lorúkọ ẹ̀ ní àárín Ìbàdàn sí Ìṣẹ́yìn tí wọn ò bá lóògùn ni wọn bá pa wọn torí ìbọn AK-47 àwọn eléyìí wọ aṣọ ológun káwá nígbà tí àwọn egede ti wọ aṣọ ológun ńjọ́ náà lọ káwá láwọn ọmọ ológun Nàìjíríà ni rárá àwọn egede ni wọ́n dẹ̀ panu wọn wọ́n rí wọn mú torí náà nígbà àwọn tó bá jẹ́ àwọn òṣìṣẹ́ aláàbò abẹ́lé báyìí tí wọ́n bá bóògùn lára àwọn ilé kò tí ì túmọ̀ sí wípé wọ́n wà lára àwọn èèyàn Dúpẹ́ Onítìrí àwọn 9 làwọn eléyìí tí wọ́n mú tí wọ́n ń lọ nínú àwọn tó wọ aṣọ ilé nínú àwọn tó wọ yúnífọ̀mù wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ sì wáyé lórí ọ̀rọ̀ àwọn àtàwọn civil defence pé aṣọ tẹ́ ẹ̀ ń wọ̀ ọjọ́ ti wá wọ́n dẹ̀ wá sọ́fíìsì wọn wá kó àwọn èèyàn wọn ni wọ́n wá lọ iná ni pé ká ṣọ́ra irú ìgbà táwọn civil defence yìí wá ó yẹ ká ẹ fi lẹ́tà alẹ̀ fún wọn afẹ́rọ̀gà yín ò wá bá wa lọ́fíìsì á pé bí wọ́n ṣe ń lọ tí wọ́n na lẹ́tà yìí sí wọn ọ̀rọ̀ ó dùn sọ bẹ́ẹ̀ sì ni bí wọn ò tiẹ̀ ní lẹ́tà a lè sọ pé à ní rìn nígboro mo kú sọ níjẹta ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nìrìn mi gbàbẹ kọjá tèmi ò tiẹ̀ mọ̀ pé tó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ àwọn sọ́jà àwọn ọlọ́pàá ti bẹ́ẹ̀ wọn ò dẹ nìkankan láàmú wọn ò dẹ̀ gbégi dé náà ẹnìkan ti pè. Hello ààrẹ. Hello. Ẹ kú ètò sà. Ọlọ́run ló lè tó ẹ o. Ẹ̀kú ẹ̀jẹ̀ kú bẹ́ẹ̀ ṣe ń bá wa tó lẹ Yorùbá Ọlọ́run kú ní fi yín lẹ̀. Ọlọ́run ní tó lẹ Yorùbá o. Ní ṣíṣe ọwọ́ ayé ò ní mú yín o. Àṣẹ o. Wọ́n wá fẹ́ balẹ̀ bàbá mi jẹ́ wọ́n mọ̀ pé ọmọ fọkọ ni pé. Fọkọ lajà. Wọ́n fẹ́ bàlú bàbá mi jẹ́ wọ́n rí lùbọ̀ mí lọ Dúpẹ́ Onítìrí aya Abíọ́lá oníṣòkùnfẹ́lẹ́ gbàgbàgbà. Mọ́ládùn kẹ́ńkẹ́lẹ́ wù. Aláwàdà ni. Olóòrè ẹrù orí dorí ate. Why
tẹ̀ ń ṣe báyìí simple instruction àwọn tẹ̀ ìṣẹ́rí kò nǹkan tó dùn ní ojú wípé. níbo lẹ ti ń pè níbo lẹ ti ń pè orúkọ yàtọ̀ bí lẹ ti ń pè. àti Island la ti ń pè. ẹ̀yin aráàlú èyìnbó ẹ̀yin náà lẹ̀ ń dá wàhálà alẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ọ́lé káwọn ọmọ wọn máa lọ dàlúrú ẹ̀ sì lè wálé. ẹ̀yin ni Dúpẹ́ Onítìrí dà gbogbo àwọn tí ń sọ̀rọ̀ níbo lẹ ti búra fáàrẹ yín. ààrẹ bàbá mi I'm a supporter of Yorùbá nation ajẹmọ leader tiwa which is Baba Banky Akintoye bàbá àgbà àti olóyè Chief Sunday Igboho ṣe rí ìjà tá à ń jà tá à ń sọ pé a fẹ́ gbalẹ̀ bàbá wa a ó fi ètò òtò pé kó má bàa sí wàhálà kó má ṣogun kó má ṣọ̀tẹ̀ ẹ̀yin náà wà ní àwọn tó ń ẹ̀láìtì wa tẹ́ ẹ̀ sọ fún wa wípé ẹ ṣe báyìí ẹ jẹ́ ká rìn báyìí táwa náà jẹ́ take to it ṣẹ́rí téèyàn bá fẹ́ gba ìlú mo post kọ́mẹ́ǹtì kan sí ó ní àwọn protocol ìkànṣepẹ̀ kan máa jí lówùúrọ̀ ọjọ́ kan wà kọ́ bọ́ síta wà ní ìwọ ti ní gọ́vnà orí Zoom meeting náà ti ń pe náà ti láwọn ti ládélé chief governor àbí adélé kí náà porúkọ ẹ̀ yìí orí Zoom meeting wọ́n ti búra fún. ṣé rí nǹkan tí ò yá àwọn èèyàn tó ń tẹ̀lé ni wípé this woman ó ti ṣe lákọ̀ọ́kọ́ náà o amúlùdùn náà ọkọ̀ lọ tẹ́lẹ̀ wọ́n pa àwọn èèyàn náà bẹ́ẹ̀ yẹn náà àwọn sọ́jà bóyá pa àwọn èèyàn ní àmọ́ eléyìí àwọn tó ti kú wọ́n ti kú náà kọ́ ṣé àwọn tó kú yẹn sì ṣá lè padà wáyé ni. àwọn mẹ́ta làwọn ológun mú balẹ̀ àwọn mẹ́ta treason and felony ni wọ́n pè wọ́n ní bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wọ́n kojú ìbọn sáwọn ológun àwọn ológun Nàìjíríà ọ̀tá súyà ìbọn tẹ́ ń gbé fún Nàìjíríà àmì kí wọ́n fi pọ̀ dáran ní. lóòótọ́ la mọ̀ pé yóò mú lóòótọ́ la mọ̀ pé nǹkan le ṣùgbọ́n a gbọ́dọ̀ play kíní yẹn steady by steady ní ká lè bá win race ọpọlọ nìyẹn fi ń jagun tó bá jẹ́ pé báyẹn ní Báṣọ̀run Ògúnmọ́lá ṣe jà ní àní débi tá a dé yìí tó bá jẹ́ yìí ni àwọn bàbá wa tó jagun gbà yẹn tó bá kí wọ́n ṣe jà ní àní délẹ̀ tá a dé yìí ẹjọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa wó Onítìrí. wọ́n wò Onítìrí jáde bọ́ bá di òkété wọn òfin ẹlòmíì ti wà lójú òpó orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. ẹ ti wọlé o. ẹ bá kò ń bi etí ò gbéjì. gbogbo ọmọ Nàìjíríà náà ló ń pe ìjọba àpapọ̀ níbikíbi tí Dúpẹ́ Onítìrí bá wà o ẹ bá wa wá jáde o. ìlú tí ń dàrú yìí ti pọ̀ ju olóró àwọn èèyàn wá kí wọ́n wá kidnap gọ́vnà wa lọ́yọ̀ọ́ state o àsáwọn ni kidnapper ti ń bẹ́nu gbó ẹ bá wa wá Dúpẹ́ Onítìrí jáde òǹkà ẹ̀rọ tẹ́sí pé náà láti pín síbẹ̀ yẹn +234 orí WhatsApp ní kẹ́ ẹ pè wá sí kábàlẹ̀ gbọ́ra wa dáadáa bẹ́ẹ̀ bá pè direct kò lè lọ ẹ pè sórí +234 8023687432 iná ni ẹ fi pè tẹ́ fi bá wa dá sí ètò òǹkà ẹ̀rọ tẹ́ fi pè tẹ́ fi bá wa dá sí ètò nìyẹn ẹ pè sórí òǹkà ẹ̀rọ àwọn èèyàn ti ń pè wá tí wọ́n fẹ́ wọlé tí wọ́n ti ráyè wọlé láti àárọ̀ ẹ bá wa dá sétò ẹjá gbé pé ìyá wa kan ti pè wọlé à ń bọ̀ kí ló mójú òpó yìí à ń bọ̀ ká wá bí n gbé sórí bluetooth padà. hello ẹ ti wọlé o ètò ní o. ètò tẹ̀ ń ṣe yìí ni nípa àwọn ológun Amẹ́ríkà tó Onítìrí tó ń fẹ́ gbàjọba mọ́ gọ́vnà Ṣèyí Mákindé lọ́wọ́. oríṣiríṣi láàmú rí Nàìjíríà. ẹ má fi pé mò ń rẹ́rìn ẹjọ́. ọ̀rọ̀ ìtàlẹ̀ rí ògbé. àwọn pípọ̀ ìfọ́nì gan ni wọ́n fọ́nì gan ṣé wọ́n ṣe máa ń gba ìjọba nìyẹn wọ́n ṣàfẹ́ bà orúkọ bàbá Akíntóyè jẹ́ àti Sunday Igboho. Gbogbo ayé ti rí orúkọ ara wọn wọ́n bàjẹ́ wọn ò lè bọ orúkọ bàbá jẹ́ àti orúkọ Igboho. orúkọ ara wọn nìkan wọn lè bàjẹ́ wọn ò lè bọ orúkọ Igboho jẹ́ gbogbo ayé ló ti rẹ́sìn wọn. abẹ́ẹ̀ ní nǹkan ó tún bọ́ síta ó tún sọ yánpọnyànpọn lẹ́nu wọn bá fi wọ́n sílẹ̀ wọ́n bọ̀ ogun làwọn tó yẹ kọ́ fi sí life imprisonment. ẹ jẹ́ wọ́n máa bọ̀ síbi Ìbàdàn ni àwa náà kún retí wọn. ẹ jẹ́ sọ àṣírí fún yín sẹ́rí gbogbo Yorùbá nation kíní kan tá à ń ṣe àti ìpọ̀ táwọn olóṣèlú ṣẹ́
àìpọ̀ tó bí ọ̀rọ̀ Yorùbá nation ọba bọ́ sí àwọn tó ń pariwo àwọn tó dúró déédéé irú àwọn bàbá wa Banji Akíntóyè ẹgbẹ́gbẹ́lẹ̀ irú ẹ̀ ni wọ́n ṣe South Africa tẹ́ ń darapọ̀ máwọn olóṣèlú bíbẹ̀ ẹ̀kọ́ we are just wasting our time gọ́vnà yóò fọwọ́ sí mínísítọ̀ fọwọ́ sí ni o ambassadọ̀ ta ní o ọba ní o sẹ́nétọ̀ ní ọ̀nàrẹ́bù ní o àwọn èèkàn nílùú àwọn dìdìrín èyí tẹ́ ló kọ àwọn tí wọn ò mọ̀ nú agboolé wọn. ṣé ẹ kọ́kọ́ ṣe kìíní yẹn tó bóyá nítorí pé wọn ò discipline wọn òun náà ṣe tí wọ́n á ṣe èmi ìsìn níbi pé wọ́n ń kóra wọn. mo pariwo ń gbà yẹn mo níjọba ọmọ fọwọ́ yẹpẹrẹ máwọn ẹni wọ̀nyí ẹ fọwọ́ líle mú wọn orí wọn ò pé. orí wọn ò dẹ̀ pé lóòótọ́ orí wọn ò pé àga ọkùnrin tó ń sọ̀rọ̀ lórí fídíò tí mò ń wò lẹ́ẹ̀kan wípé tó bá jù wọ́n sílẹ̀ ogun máa jà ẹni tó yẹ kán lọ gbé bóyá Amẹ́ríkà ló wà mí ìmọ̀lú tó wà kán lọ gbé kán bọ́ ojú ẹ̀ wá sí Nàìjíríà. ìfìbíjọba àpapọ̀ ti ń gbọ́ nígbà wọn bá kọ lẹ́tà sí gbogbo ìlú tí wọ́n ń wà pé wọ́n lẹ́jọ́ jẹ́ ní Nàìjíríà. bẹ́ẹ̀ni. t'Amẹ́ríkà náà bá kọ lẹ́tà sí wa páwọn nídìí ọmọ àwọn kan sá wa á dà padà wọ́n gbọ́dọ̀ bá wa dá wọn dúpẹ́ padà wọ́n wàá gbé sínú ọkọ̀ bí ọkọ̀ orin bíi kéèjì ó gbé wá bàdàn. dáadáa mi ò mọ ẹsẹ gan ẹ mọ ọ̀rọ̀ tí ń bí lójú sí ìpáyẹ lẹ́rìn ọlọ́mọ ẹ dábí irú aago wo ló tó kéèyàn sọ pé ìyẹn fẹ́ gbàjọba wọ́n wá kó bòńkè lọ́wọ́ ìbò ń gi wọ́n lọ sẹkítírìàtì àwọn tí wọn ò ju bíi 10 lọ. ṣé ayé ní í ṣe wọn ni àbáwọn wọn ń ṣera wọn bó ti Ṣèyí Mákindé ọwọ́ mi rèé o ìjọ tí n bá ṣe bí pé mọ́yá mo lọ́gbọ́n kan tí mò ń bẹ ebi ní pa mí o ẹ̀yẹ gbámúlà dúdú síwájú mi kẹ́ ẹ fẹ́ ro ògùn fèsì kẹ́ ẹ wá fi fídíò gbà tí mò ń fa ẹ wá fẹ́ ègò mi lẹ̀ ẹ mọ̀ pé bí bá pa àyẹ̀ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ lè yọ́ ọmọ wí àwọn dìde rẹ lómi ti wà lójú òpó ẹ ti wọlé o. Àlọ́ bàbá o. Ẹ kú dédé àsìkò orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Abíọ́dún Adébísí ló ń pè láti ìlú Abidjan. Abidjan. Bẹ́ẹ̀ ni bàbá o. Àwa ti níjọba tuntun o, àti ládélé o, ẹ kí wa kú oríire o. Ẹ ga o, ọmọ Ìbàdàn ni o, lókè Àdó, lọ́rẹ̀ dẹ́yìn. Ẹ kú àbọ̀ sórí ètò. Nǹkan tí inú mi dùn gidigidi gan, nǹkan tí inú mi dùn sí ni pé wọn ò dárúkọ olóyè Sunday Igboho àti bàbá Banji Akíntóyè. Inú mi dùn síbẹ̀ yẹn. Inú mi dùn sí. Dúpẹ́ ni mọ́ládùn kẹ́ńkẹ́lẹ̀ wù ní Dúpẹ́ láláwàdà Dúpẹ́ ni. O tún náírà o tún bọ́ síta pẹ̀lú tẹlifóònù lọ́wọ́ tó fi ń búra. Wọ́n fi ń búra ẹni pé olórí púpù làwọn eléyìí. Ìjà máa wo fíìmù bọ́ ẹja máa wò bọ̀ àwa náà kú ráyè àwa náà ráyè ẹja máa wò bọ̀. fíìmù ọmọ wa náà fíìmù ọmọ ládùn kẹ́kẹ́lẹ́ nígbàdàn náà ń wò lọ́wọ́. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n nígbà tí ó ti jáde o sinimá olókìkí mi tá a fẹ́ wò Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ wò Republic ti jáde o eléyìí Dúpẹ́ Onítìrí kò ṣerú eléyìí rí o ó ṣe sinimá náà ọ̀yà ó da ẹ̀gbọ́n o lẹ́yìn tí Dúpẹ́ Onítìrí kéde ààrẹ Adélé tí wọ́n búra fún ààrẹ Adélé tán inú ikọ̀ àwọn ológun ààrẹ Adélé Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ wò ni wọ́n bá gba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ o tààràtààrà ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mórílé kí ló ṣẹlẹ̀ ẹ lọ rà o ó ti jáde ẹ̀bùn wìtìwìtì ẹjá máa wo sinimá bọ̀. Wọ́n ní bánú eléyìí. Wọ́n ní bánú ẹ̀. Ó kárọ́ dájú pé náà láti pín síbẹ̀ yẹn +2348028787432. Ẹ̀yin náà wò kẹ́wò bí Dúpẹ́ ṣe ń dojú tìran Yorùbá. Ẹ̀yin ẹbí Onítìrí ẹyẹ DNA Dúpẹ́ wò àsìkò DNA láwàá. Ẹyẹ DNA Dúpẹ́ wò. Sọ́mọ yín ni lóòótọ́. Sọ́mọ yín ni lóòótọ́. Ìran Yorùbá lórí pípé anílàákàyè àbí ọ̀dà kí irú mi wá dìde nísìn kí n wá káwọn èèyàn bíi 5 lẹ́yìn kí n wá lọ sílé ìjọba kókókó èmi ni Lájí Abbas èmi ni gómìnà kí gómìnà jáde mọ́ àbí irú
àṣé ṣé táwọn bàbá wa máa sọ nìyí pé ọ̀pẹ̀ láyé ojú rẹ ò ní rí bí kílẹ̀ láwa tí ìlò láyé ọ̀hún tá a ti rí kúrì ìgbọ́rú ẹ̀ rí àfi bíi dírámà no sẹ́rí àwọn tíjọba mú ó yẹ wọ́n lọ yẹ ọpọlọ wọn wò wọ́n kọ́ lọ yẹ ọpọlọ wọn wò ṣé oko ló kó wọn ní àbá ìmọ̀kan ní í ṣe wọ́n wọ́n láìtàlá agbèmí níjọba ni tí màá kọ́kọ́ ṣe nu àkọ́kọ́ lọ yẹ ọpọlọ wọn wò tàbá wá rí pé nǹkan kan ọ̀sọ́ ọpọlọ wọn sì ń sin ìgún ìdílé abọ́run kan wù wọ́n lọ ni a tún lè bí wọn bóyá wọn lè wò pé ayé ti sún àwọn ní kankan làwọn sàfẹ́ sí àwọn òsì fẹ́ para àwọn fẹ́ kú síjọba lọ́rùn ni àbí kí ni rádaràdé eléyìí ọ̀pẹ̀ láyé ojú rẹ ò ní rí bí kí la tí ìlò náà ta fi ọ dàbí àáfàá kékeré àti àáfàá láàkúnì ni tí àáfàá kékeré ẹnìkan sọjọ́ ọ̀bì ó ní kó fà kékeré lówó àáfàá láàkúnì bá ná owó rẹ̀ àáfàá kékeré wá ti mọ́ wá lọ bá yẹ wá ní pé ọwá ní àfimílẹ̀ mo fẹ́ sùn àáfàá kékeré ní pé orúkọ lè yẹn sùn sẹ́yìn òfin ní sùn mí o irú orin lóòwò sùn kí ló sùn tán àáfàá kékeré wá lọ kọ súnmù ẹ̀ ó fi òwú di nímú ọ̀tàṣọ funfun bó ṣe mú ẹgbàánu tó bẹ̀rẹ̀ sí ní kóòbò mọ̀ rọ́bùkà tó nà wí ìgbà náà fún àfáà ní pé lẹ́nu gbàwo sí gbàwo tí mo sùn mo ti yá àlókà mọ̀ rọ́bùkà ló sí lílo sí táwọn alẹ́ẹ̀dẹ́lẹ̀ ayé àti yá àlókà ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí bínú ẹlòmíì ti wà lórí ètò. Hello, a kú ojúmọ́ o. Ẹ kú ojúmọ́ ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Láti Ìlọrin ni. Ìlọrin Àfọ̀njá inú dùn jù lọ. Bẹ́ẹ̀ ni sà. Pètò. Àsìkò ọ̀rọ̀ ìlú. Ọ̀rọ̀ ìlú ni o. A tún ti ń rí ó tún ti ń rúgbó bọ̀ nílọrin o. Òkúta sí lọ́jọ́ sí ẹsẹ̀ rẹ̀ ti yọ ọ̀tá. Owó ọjọ́ sí owó òye ọlọ́sùn ya lálùkùránì gbogbo ẹ̀ làṣírí ti tú. Bẹ́ẹ̀ni sẹ̀mẹ̀pá sọ́njọ́ náà àti ó ti gbèsè rí náà lọ́bí irọ́ ìbò. Ṣé rí òkúta gidi àfọ̀ òkúta gidi bí òun ṣe rí bí bàbá ẹ̀ ṣe rí lòun ṣe wùwà. Àwọn tí wọ́n fọ́ọ̀sì ẹ̀ pé kí wọ́n lọ sí kóòtù nítorí táwọn fẹ́ fi make ṣẹ̀pá àwọn náà wọ́n ń gbowó ilé ayé ẹ̀ máa dáwó à ń lọ kóòtù owó inú. Àlìfùlání jáde wá wí tẹnu ẹ ó kú wà ń bẹ oníjáde ọgbọ́n kan ó ń la òkúta gidi ọmọ àwọn àjò òkúta gidi àfọ òkúta gidi tán fi ń bá sọ̀rọ̀ ni àṣírí àwọn pípọ̀ yà ń sọ fún yín wọ́n mọ balẹ̀ Yorùbá jẹ́ ìmí náà ń bẹ o tó ní àjì tí fídíò ẹ̀ náà jáde o la fi ń kìlọ̀ fẹ́yìn èèyàn wa pé ẹ ṣọ́ra fáwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jà lọ́ni tọ́rọ̀ òye àwọn wèrè ni wọ́n ń kó ọ̀rọ̀ bá àwọn èèyàn gidi lọ. Ìlọrin ní bájà Ìlọrin ní lọ́jọ́ ẹnìkan máa bá lùjà. Mọ̀ ń gbọ́ níjà rẹ̀. Sẹ́rí ti Edúpẹ́ Onítìrí olè ni àwa sì ti mọ̀ ti pẹ́ sẹ́rí àwọn kan bẹ nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá Nation àwọn kan bẹ sẹ́rí àwọn èèyàn ọ̀dàlẹ̀ ní ìnídàpọ̀ rẹ̀ àmọ́ àwọn èèyàn ò lè mọ̀ wọ́n máa ń sábà ń gbé àwọn èèyàn tó máa ṣètò àwọn èèyàn tó máa gbé àwọn kan máa bẹ nílọrin tó gbé wá tó sọ̀rọ̀ nípa àwọn. Hello. Gbogbo àgbáyé ń gbọ́ yín. Hello sir. À ń gbọ́ yín kétékété o. Network yìí lọ. Àwa ń gbọ́ yín bì. Hello sir ń gbọ́ mi. Gbogbo àgbáyé ń gbọ́ yín o. Ṣé wá rí àwọn òun wá ní wọ́n ṣe prógámù kó bá wọn ṣe prógámù kan mọ́ á lè báwé òun lé wọ́n á sọ̀rọ̀ nípa ó ń sọ̀rọ̀ bá Sunday Igboho nígbà náà ó ń sọ̀pọ́tì Dúpẹ́ Onítìrí àmọ́ àwọn àti mọ̀mọ́ á lè bá ó wá ń sọ wípé ó bẹ̀ tó jáde níbi tí Dúpẹ́ tó ti lọ tó ti lè gba owó nǹkan tó ti ń ṣe gbogbo ẹ̀ tó ti gba ibi tí àwọn Sunday Igboho tí wọ́n dé Dúpẹ́ dà ti débẹ̀ ó sà ń sọ̀rọ̀ yẹn fún. Ó yẹ wo fi fídíò United Nations tí wọ́n lọ ẹ wo fi hàn wá kárí. Ó tọ̀ ojú rẹ̀ ìran rí àwọn làwọn wò bọ̀ wáyé sẹ́rí kọ́nà mímọ́ pọ̀ sẹ́rí yìí tí Dúpẹ́ ń ṣe látijọ́ yìí sẹ́rí tí wọn ò bá ti gbé Dúpẹ́ Onítìrí ọjọ́ pé àwọn ìjọba wa mọ̀ nípa rẹ̀ àbí kí wọ́n gbé. Àwọn èèyàn ti ń fẹ̀sùn kàn ìjọba pé Dúpẹ́ ń ṣiṣẹ́ fún wọn. Bẹ́ẹ̀ ni. ń ṣiṣẹ́ fún wọn àmọ́ tí wọ́n mọ̀ pé kò bá ṣiṣẹ́ fún wọn lóòótọ́ àbí kí wọ́n gbé tó bá ti gbé ya ẹ̀dẹ́ lè ń ṣiṣẹ́ fún àwọn olóṣèlú ni. Ẹ ṣe gan ni iná la gbọ́ yìí gbogbo alẹ́ la gbọ́ wọ́n ń fi ẹ̀sùn kan ìjọba wípé Dúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ fún wọn ni
ọwọ́ àti délẹ̀ ní ìsìn ẹ gbọ́dọ̀ wo bíbi tí Dúpẹ́ Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ́wù bá wà ẹ gbọ́dọ̀ wá jáde lórí ìta mẹ́nubà. Inú mi dùn fẹ́ tó pè mí láti Ìlọrin ẹlòmíì tó ti wà lójú òpó. Ẹ ti wọlé o, ẹ kọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ok lórí ẹ wọ́n fẹ́ pè mí lẹ́yìn ètò. Ara àwọn olólùfẹ́ wa pàtàkì nù ẹ ti máa gbórúkọ wọn orílẹ̀-èdè India ni wọ́n ti pè mí wọn láwọn pè wá ní ẹ̀yìn ètò. Tẹ bá rántí nígbà tí ọ̀rọ̀ ìyá ọlọ́sùn ṣẹlẹ̀, ìjà wáyé lórí ọ̀rọ̀ pé wọ́n lọ sí odò Ọ̀ṣun wọ́n lọ ṣe nǹkan bẹ̀ àfọ̀ òkúta gidi. Nígbà yẹn lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ti ń jẹ́ àfọ̀ òkúta gidi. Mímọ̀ ti gbogbo èèyàn tó jẹ́ ti gbogbogbò lórí social media ni àwọn èèyàn mọ àfọ̀ òkúta gidi nílọrin, pàápàá bàbá wọn gbajúmọ̀, àwọn mọ̀kóńdòrò ńlá wà nínú wọn. Ẹni tó sì jáde fún àwọn èké kọjá ààyè rẹ̀. Ìgbà táwọn jáde ìpètò àwọn ọ̀fẹ́ nǹkan báyìí ẹ̀rí ìgbà yẹn gbogbo àná ẹ̀ lásọ. Ìtọ́jẹ́ tàwa mùsùlùmí mọ́sọ́, ìtọ́jẹ́ ti ẹlẹ́sìn ìbílẹ̀ mọ́sọ́. Ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n máa ń digbá, wọ́n máa ń di kinní, wọ́n lè lo odò tí wọ́n sì lọ ẹgbẹ́ títì Federal Road ni. Tá a bá wá fẹ́ kìí ṣe tó lọ bẹ̀ tó lọ ṣe fídíò pé àwọn ojú wọn ló kò tó bá lọ ṣe wọ́n lè ṣe wàhálà ni a lọ bá ìjọba ni. Nǹkan báyìí wọ́n ń ṣèjọba ló lágbára àti gbégbésẹ̀. Níwọ̀n ìgbà tí wọn ò ti wá dààmú wa ní mọ́sálásí tí wọn ò sì ti wá dààmú wa nílé pé Ìlọrin jẹ́ pé mùsùlùmí ló dominate Ìlọrin, kò sọ pé kírísítẹ́nì ò sí ń bẹ̀, kò sọ pé lẹ́sìn ìbílẹ̀ ò sí ń bẹ̀. Àwọn kírísítẹ́nì sáà ní church ń bẹ̀, over 400 church ló ń bẹ nílùú Ìlọrin tí wọn ò fara ní èèyàn. Àwọn ọlọ́sùn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pọ̀ dáadáa nílọrin tí wọn ò fara ní ẹnì kankan. Náà ọ̀rọ̀ wá délẹ̀ àfọ̀ òkúta gidi lọ ìnìyàn ọlọ́sùn Àbẹ̀bí fi jáde àti babalóòsà Sàó tí wọ́n ṣe interview yẹn tó fi wá ní pé òkúta gidi kò bá má jẹ́ òun nígbà tó òun gbọ́. Ẹ rí i pé ìyá ìgan sọ pé mo wo fídíò òun gbọ́ gbà wọ́n sọ fún un. Àwọn tí ń jẹ́ òkúta gidi pọ̀ torí àwọn wọn pọ̀ dáadáa. Àìmọye ọmọ kí wọn gẹ́gẹ́ tún lo orúkọ wọn. Ó láìkìlì kó ṣe pé nínú wọn lọ́lọ́ báyọ̀ ọlọ́sùn. Èyí ẹ̀ ṣe tuntun. Ọlọ́sùn lọ ń bá àáfàá ń lọ ń bá Christian, àáfàá lọ ń bá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Nígbà àmọ́ sọ́ngbà mi torí yí pé àwọn ò ní fẹ́ kí nǹkan dàrú. Gbogbo yín tẹ̀ ń ṣẹ́fà ẹ̀ mọ́ra yín, tẹ̀ ń sawọ ẹ̀ mọ́ra yín, tẹ̀ ń wáyé wàkúwọ̀ ẹ̀ mọ́ra yín. Gbogbo àwọn tí ń ta orí epo, orí ẹja, orí ata nílọrin aláàjà kan ni wọ́n. Lóòwú lápá fúnra wa yóò àjọ wo sí àwọn ọ̀tá ìtàn dára wa láàmú. Now ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ wọ́n wá gbé ìyá ọlọ́sùn. Nígbà wọn ti lọ bá àfọ òkúta gí táwọn ọmọ yẹn ti lọ bá àfọ àti wòye pé kí ni bóun gbé lọ ilé ẹjọ́ bóun gbé lọ ilé ẹjọ́. Ẹni tọ́lọ́run ò jẹ́ ń yà ẹnìkan ò lè jẹ́ ń yà, ẹni tọ́lọ́run ò sì kẹ́ ẹnìkan ò lè kẹ́. Àwọn ilé náà ni wọ́n pariwo wípé kí Àlùfùlání gbogbo wọn kánkọ́sì wọn á lọ kóòtù ní o ọyẹ ẹ̀dáwó ẹ̀ ń ṣẹjọ́ ẹ̀ ń ṣègbà kan ẹ̀ ń ṣàwo kan. Now igun tó kan àáfà tèmi sì dúró lórí ibẹ̀ náà ni òkúta gidi pàpà ti ṣiṣẹ́ pé tèèyàn ò ní tọwọ́ mi bàjẹ́ tèèyàn tọwọ́ mi dání. Àáfà òkúta gidi ṣe ìyá ìgbà Islam padà torí mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó lọ ọjọ́ ẹ̀ ọlọ́sùn. Gbàtàwọn èèyàn wá ń gbọ́ oríṣiríṣi donation owó ń lọ lọ́tún kò sí tó burú bẹ̀ Christian a máa ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ a máa ṣe. Nígbà tí ta lọ́lọ́run padà dé wọ́n gbé mọ́tò fún wọ́n fi welcome ẹ̀ kò sí tó burú bẹ̀ àníká ti gbé lálàáfíà ni. Ta lọ́lọ́run dẹ̀ ní mùsùlùmí ni tẹ́lẹ̀ ó dẹ̀ lóhun ò padà sínú ìsìláàmù mọ́. Àlùkùránì dẹ̀ sọ kò sí ìjẹnipa nínú ẹ̀sìn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dá owó fún àwa ti mọ̀ àti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọ̀bá kú kàn mí èmi è dá sí tọ́rọ̀ ọ̀bá tí ìdé gbangba kò ṣeé dá sí àṣàbùkẹ́dùwọ́ títí ọ̀rọ̀ wá ń ṣẹlẹ̀ ó wá wọnú ara wọn. Àwa ti ń rí bí ṣe ń lọ tí bí ṣe ń lọ tí ń ṣe gbogbo ẹ̀rí wọn máa ń sọ àwọn àfáà sì máa fi à ń lọ London à ń fa lọ Amẹ́ríkà wọ́n máa fi proud ẹ̀rí pé wọ́n èyí sọ máa fà à ń lọ Amẹ́ríkà ń lọ London lè yóò fi máa proud. Mẹ́yẹ èèyàn tí ń pè mí wá Canada wá London wá ní Amẹ́ríkà tí mo ní mi ò lọ. Kí ni tí n bá lọ Amẹ́ríkà tí n bá lọ London tí n bá dé ṣé ìtàn tí mò ń sọ kí ló fi yàtọ̀ sí tí màá máa sọ.
nígbà mo ti wá ti Amẹ́ríkà ní wọ́n wà lọ gbé mi sí museum wọn á máa fowó wò mí Amẹ́ríkà táwọn ọmọ ẹ̀kọ́ kàn dìde láàárọ̀ àwọn ń lọ tó bá dẹ̀dọ̀ tó la ẹ wo mọ́mì mò ń bọ̀ mo gbàgbé nǹkan kan sílé jábọ̀ sẹ́ǹdì ẹ̀ náà mò ń bọ̀ wá mú níbi tó wó ìwádìí gbogbo nǹkan ní mọ̀ ẹ́ jàró oko lójú ẹ mọ̀ pé tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà lẹ ti gbà owó tí wọ́n á ní wọ́n kó fún ìyá Ọlọ́sùn wọ́n wá ṣe mọ̀gò lọ́wọ́ àdìkíní kó wá fi mọ bẹ́ẹ̀ wọ́n wá ń lé bẹ́ẹ̀lì àfa òkúta gidi wọ́n ń lé bẹ́ẹ̀lì ẹ̀ ní Sunabu ẹ wò gbàtọ́rọ̀ nígbà wọ́n gbé ta lọ́lọ́ náà gbogbo ala àsọpọ́ọ̀tì pé ta lọ́lọ́ kọ́ mọ́ bú àwọn àgbàlagbà ṣe sọ̀rọ̀ sánpọ́nà bí èèyàn bá bú bàbá mi ìmú fídíò rẹ̀ wá ó bú bàbá mi wọ́n ló bú Aláàfin Ṣàngó ìbú bàbá rẹ̀ ìbú ẹ́míà torí ìbí òjùbí wọ́n fi bàbá mi tayín ní fi bàbá rẹ̀ tayín tèmi nu yìí sì mú fídíò rẹ̀ wá nígbà wọn kóra wọn jọ àwọn lọ ilé ẹjọ́ àwọn gbé lájà bá sì lọ ilé ẹjọ́ mo ní ẹjẹ́ wọn máa bọ̀ ní tí mo ò lè jẹ lọ ilé wàá mọ̀ bóyá oyè tí mo jẹ bóyá àlàjẹ ni bóyá olóyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní mí lóòótọ́ gbogbo ẹ̀rí sì ń bẹ ẹ̀ẹ́kẹ̀rẹ́ sí ara yín ìnìgbà wọn fi ń pariwo ńgbà náà àwọn sì fẹ́ máa fi méèkì owó ẹ lè rẹ́yìn gidi torí ẹ pé tọ́mọ tí ń ṣe tẹ́wà ilé ẹjọ́ lónìí ilé ẹjọ́ lọ́la tí kì í bá ṣe pé ń bọ̀ ọ̀rọ̀ first message tó jáde táwọn èèyàn pariwo Ìgbòho ságbógbó kí ló ń fẹ́ fi ilé ẹjọ́ ṣe ayé ti rí pẹ́lẹ́sìn ni wọ́n ṣùgbọ́n kì í ṣe ìtọ́bà mi ló kọjá ní Mushin o yọ́ lẹ̀ ẹ̀wọ̀n yọ́ sẹ́wọ̀n wọ́n ó mú ó ti ọ̀rọ̀ kéèsì ẹ̀ ti lọ ó ń lọ lọ́wọ́ wọ́n ó gbé tó bá bàbá rẹ̀ ló kọjá ní Mushin tó ní mo lọ sondu àbí sondi ló pè gbogbo ẹ̀ now gbogbo àlàwà rí fídíò nípa ọ̀rọ̀ owó bẹ́ẹ̀ ṣe sowó tí ẹni wọ́n kó fún Ìyá Ọlọ́sùn mọ̀kùmọ̀kù gbogbo ayé gbọ́ pé ẹ gbowó ni èló lẹ gbà àgbọ́ ìyẹn máa ń kàkùnyàwọ́ ìdínú mi gba ọrẹ fáwọn èèyàn lórí social media kí n wá fi àkáǹtì mi lẹ̀ ẹ tẹ́ bá fẹ́ ṣe nǹkan fún ni in tó lè múlò ẹ̀ wáyé fàpèjúwe ara machine fọmọ kan láìpẹ́ èmi gbé sórí social media ni mo bá ọmọ obìnrin ni mo bá ń bi títí ń ro oko bàbá ẹ̀ wá jókòó bàbá yẹn Ọlọ́run foríjì mi ní ti rò bóyá bí ògógóró ní mu ẹ mọ̀ bó ṣe rí bí àwọn olóògóró mo wá pẹ̀ nǹkan mi mo ní nígbà bàbá kọ́lọ́ kú máa foríjì wá ni nígbà bàbá ẹ̀ ti mú àwọn rárá o wípé wọ́n síìkì wọ́n fi rí báyẹn wọ́n tẹ́bárí ilé tí wọ́n ń gbé náà mi ò ní fẹ́ ṣe kí n fi àwòrán àbí kí n lọ ṣe fídíò lé yẹn ẹ mọ̀ bí kéèyàn ọkọ̀ yàrá kan ibẹ̀ ni bàbá yìí àtìyàwó àtàwọn ọmọ bíi 4 ń sùn wọ́n da ọ̀rá bojú wíńdò ni ibẹ̀ ni wọ́n ń sùn nígbà mo wá gbọ́ tẹ́ni wípé rárá wípé tí wọ́n bá ti gba sí oko pé wọ́n ṣàjẹ́ pé ọmọ yẹn ni wọ́n máa ran bàbá ẹ̀ lọ́wọ́ ọmọ obìnrin ni o kò pẹ́ mo wá rí níbì kan tó ti wá ń ṣiṣẹ́ ń bẹ̀ mo wá pàwọn ẹ̀wọ̀n ni àwọn fẹ́ ra machine nípò ti kọ́ṣẹ́ machine tailor mo wá wò é lóní wọ́n ní wọ́n máa san fún 15,000 yọ jẹun bàbá tó sì fi ilé kọ̀ lókun tó bá tẹ̀ tí ń ṣiṣẹ́ bí kò ní nílẹ̀ lọ́kọ̀ àti bá bàbá rẹ̀ ro oko tó bá gbà mọ́ ìyá rẹ̀ náà ní kò ní ability ìyá náà bíi pé kí wọ́n máa bá àwọn èèyàn fọ aṣọ kiri ní mo wá wò pé tí bá ń gba 15,000 lóṣù yọ jẹun sí àǹfààní kó tiẹ̀ mọ rí 5,000 naira séèfù lóṣù ń bẹ tí ìbá wá ń séèfù 5,000 naira lóṣù ní ọdún kan that's 60,000 naira lọ́dún kan léyìí tí àwa náà sì wò pé so lè possible lọ́mọ tó ìpò ní tọ́jú báyìí ọmọ yẹn kéré lọ́mọbìnrin yìí o wàá wò báyìí machine èlò ni rágbé bíi 93,000 àbí èlò bíi 98 ní machine mo wá pe àwọn tó wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ ẹ bá ń ṣèwádìí ẹ bá ń pè ya ọmọ ẹ̀ ṣé lóòótọ́ ló kọ́ṣẹ́ sódẹ̀ mọ́ṣẹ́ wọ́n bá pè wọ́n lọ mọ́ṣẹ́ lóòótọ́ ó kọ́ṣẹ́ ó mọ́ṣẹ́ ìyá náà ní pé oníràn àwọn lọ́wọ́ nǹkan pé kódà ó ti ṣiṣẹ́ ń bì kan náà wọn ò fún lówó
nígbà tí wọ́n á gbọ́ pé ibi ibẹ̀ yẹn ibi tó tẹ̀ tó wá ń ṣiṣẹ́ àwọn tó ń ṣe blọọkù bẹ̀ ló fẹ́ máa bá wọn mójútó nígbà mo ti gbọ́ ìyá rẹ̀ lọ́mọṣẹ́ ó tún kù ẹni kí ìyá rẹ̀ ó fún yín nọ́mbà ọ̀gá rẹ̀ wọ́n dẹ̀ lọ bọ́gà rẹ̀ àwọn ó ti mọṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n ọkàn lè padà wá tó lo oṣù kan sí torí nígbà tó ti ń ṣiṣẹ́ káàkiri ìyá ẹ̀ ní gbogbo aṣọ tó ń wọ̀ òun ní bò ń ràn ọmọ náà ni wọ́n ní tó ń gbà wọ̀ sọ́run òun ló ràn ó wá jẹ́ déédé ìgbà ìkan lára àwọn olólùfẹ́ wa ni yóò pè mí rí ìjọ tẹniyàn kọ̀ọ̀kan bá mi sọ̀rọ̀ nìyẹn gbáràm àwọn bá pè mí wọ́n bá pẹ́ ààrẹ irú ẹ̀ sì máa ń ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ tó ra táàpù fún wa tí wọ́n fẹ́ bá wa mú aláta Amẹ́ríkà wọn náà pè mí kí lẹ fẹ́ ẹlòmíì kan lè pè mí ní mẹ́sẹ̀ wá pè mí pé kí mo fẹ́ káwọn ó ṣe fún mi ó ti ẹ̀dá bá mo ní ọmọ kan mo wá kálàyé bí mo ṣe ṣe náà mo ṣe ṣe àti tó bá do September wọ́n sẹ́ndì owó wọ́n dẹ̀ sẹ́ndì owó machine méjì àti weaving machine kan àti ìra weaving nígbà tá a débi weaving machine ó ti lé ẹ ti mọ̀rọ̀ Nàìjíríà machine tuntun méjì lára fún tá a dẹ̀ gbé lọ fún machine tuntun méjì torí pé mi ò ní fẹ́ ẹjẹ́ òun ti bá rí fídíò yẹn mi ní jẹ́ kójú rẹ̀ ó hàn tọ́lọ́n bá ní kí n rí fọ́tò ní ẹ mẹ́jẹ̀ ń lo fídíò torí yóò gbé torí ẹkún lọ́mọ yẹn àti ìyá rẹ̀ jọ ń súnjọ́ yẹn tọ́lọ́n bá ní rí o tó kọ́ mo fi ṣèfù kìíní nígbà mo sẹ́ndì ẹ̀ sí ẹni tó fún wa lówó rẹ̀ tí yẹn kò ní ìdí tí n bá rí bẹ̀rẹ̀ máa kẹ́ ọ̀rá fọwọ́ bo ojú ẹ̀ ká lè rí máa ṣe ká dẹ̀ lè bí lé wọ́n ṣe rí ara máa ṣe ìyẹn fún un tó kù ní ìsìn tó rọ́gà ẹ̀ náà gbé àfẹ́ ìnáwó gbagba gbùdù wípé kí wọ́n kàn ṣe freedom ìní ọ̀gá ní 100,000 ló wọ́n gbà lẹ́yìn 100,000 yẹn kò sí pé wọ́n ń dáná lọ wọ́n ṣe gbogbo ẹ̀ kódà ṣọ́ọ̀pù tí ó lò èmi lèmi fínúfíndọ̀ yọ̀ǹda ṣọ́ọ̀pù kan fún un lẹ́yìn pé kó ṣe freedom kó dẹ̀ kan àwọn tébù tí wọ́n fi ń géṣọ ṣúùdù tí ó fi máa jókòó ó tán àtòrí ẹ̀ gbé wáta ní ìṣègbà fi àkáǹtì ìtafẹ́lẹ̀ kankan yí pé tó ọmọ kan báyìí nílò ìrànlọ́wọ́ o kìí dẹ̀ ṣègbà àkọ́kọ́ nìyẹn tá a ti ṣerú ẹ̀ bá a ti mọ́ sábà máa ń ṣe nìyẹn tá a bá ti rí pé àwọn ọmọ kan nílò ìrànlọ́wọ́ á pe àwọn èèyàn wa ẹ dákun ẹ bá wa dìde sọ̀rọ̀ ẹ̀ àìmọye ọmọ tá a ti gba owó fún almost 340 something thousand kọ́ nígbà yẹn ni owó iṣẹ́ àtowó ṣọ́ọ̀bù àìmọye míì tá a ti ra machine fún tẹlomi ò fún mi lówó ń gbà mí ti bá rí pé ó ṣe kòǹgẹ́ ìgbà tí mo ti promise àwọn kan tààrà àìmọye hairdresser bẹ́ẹ̀ mi ṣe máa àdẹ̀ ní pariwo rẹ̀ síta ká tó wá aṣọ ìwọ tó forúkọ èèyàn gbowó tó wá tẹ̀ lámàá náà ẹ̀yin sì làáfà la fi ń dúpẹ́ lọ́wọ́ àáfà òkúta gidi gbogbo tápàdà sí ibú bá dà kò ní bá àáfà òkúta gidi àti gbogbo ọmọ òkúta gidi fún bí wọ́n ṣe jáde láti wẹ̀ra wọn mọ́ táwa ń sọnù páwọn ẹni yìí wọn ò gbé ìsìláàmù lọ́wọ́ ẹ̀tànjẹ ni wọ́n ń gbé lọ́wọ́ ẹ̀tànjẹ àwọn ẹlẹ́rìí wọn lónìí wọ́n lọ bí lónìí wọ́n lọ ọ̀hún lọ́la lórí kíni ẹni tí ń bú gbogbo àáfàá tí ń búran gbogbo àáfàá tí ń bú gbogbo àáfàá lọ́rin tí ń bú gbogbo àáfàá ilẹ̀ Yorùbá àwọn ọmọ ìjọjọ rẹ ní ìsìn nígbà àáfàá níṣòro tí wọ́n ń gbé rẹ̀ lọ sórí social media Esther bọ́ọ̀lù ní ọba àáfàá yanjú ọ̀rọ̀ ṣe ti mọ̀ pé nǹkan ti dààmú làákàyè sáyé náà lẹ́ ń wá báyìí tẹ́ ẹ gbàgbé ọ̀run sáyé lẹ̀ ń wá tẹ́ ẹ gbàgbé ọ̀run ìgbà tá a bá ń sọ ìwọ tọrọ ọba kàn bọ́ ọba tira rẹ bọ ní ọ̀run tira rẹ bọ tẹ́ lájẹ àbáàsì ni sáà àmọ́ tá à ń sọ àwọn ilé ìjẹun forúkọ ìsìláàmù lu jìbìtì ìsìláàmù dóúnjẹ fáwọn ọ̀lẹ èèyàn àní wọn wá ṣẹ́ṣe wọn ò wá ṣẹ́ṣe ìbí lọmọ míì náà tó ti jáde o àwọn làwọn pè wọlé àwọn stage play gbogbo ẹ̀ làwa mọ̀ ìdí nìyẹn tèmi fi gbà á nígbà ilé ẹnìkan jó tá a lọ bẹ̀ èmi lọ́wọ́ ara mi èmi àlèmọ́njìrì ọlọ́run mo fún wọn ní 20,000 lọ́wọ́ ara mi báwo á kì í mo lè ṣe mo dẹ̀ bá wọn ṣe fídíò rẹ̀ mo dẹ̀ ẹ fi account number yín síta nígbà tẹ́ni yẹn wá ń pè mí àwọn kan fún mi kò sí ní tó kàn mí má pè mí pé wọ́n fún ọ lówó mo ti ṣe tèmi fọ́lọ́run àwọn tó bá fún ọ àwọn náà ṣe fọ́lọ́run ni èmi ọ̀mọ́ rí ní ìmọ̀ àwọn tẹ́ ń fún ọ rí ìwọ náà mọ̀ mí rí bí àwọn kan náà ṣe mọ̀ mí bí wọ́n ṣe ń ṣoore fún mi nu ewó làbúrò sórí àlóṣòtì bank account ìyá ọlọ́sùn tó dìyà lálùkùránì lọ ẹ̀wọ̀n òfin ilẹ̀ kí ló dé lórí kíni ṣùgbọ́n nígbà táà níjọba gbogbo orú nǹkan báyìí níjọba gbọ́dọ̀ mójútó
nígbà mo ń ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ rédíò tẹ́ bá kó àwọn gift fún àwọn iléeṣẹ́ rédíò tí mo ti ṣiṣẹ́ táwọn èèyàn bá ń pè mí ìran mi èjì àlámù ẹ mọ̀ fún mi kò kàn mí torí ẹ̀bùn wọn ní ká fáwọn èèyàn lórí prógámù ni gbogbo àwọn èèyàn wọ́n mọ̀ pé àárọ̀ ẹ mọ̀ pèsè Lájí Abbas ò ní gbà ìwà torí ẹ kí náà ní nǹkan tẹ́ fún mi ọ̀hún kan tí ọ̀wọ́ 10,000 tí ọ̀wọ́ 3,000 ìní ìfiwá ba àlìkí àmọ̀ mi jẹ́ sọ̀rọ̀ ọmọdé ẹ̀mí tí wọ́n ń sunkún yẹ ìgbà ìyẹ́ ọ̀wá dà fádì rẹ ìjọ ẹnìkan pè mí mo lè wà lẹ́gbẹ̀ẹ́ àfáà mi kan mo jókòó ààrẹ ìyẹn mo fẹ́ kẹ́ ẹ jẹ lins mo fẹ́ kẹ́ ẹ jẹ yẹn báyìí lónìí yẹn lówó mi ọyẹ sẹ́ndì àkáǹtì yìí kí n fún yín lówó yẹn yín àtọ̀bẹ̀ ẹ̀gúsí ó sẹ́ndì 50,000 ṣé 50,000 ní ìfi jẹ yẹn pé mo jẹun jù ìhìnlé tí n bá jẹ èmi jẹun púpọ̀ tí n bá jẹ yẹn jù ni mo jẹ yẹn 400 naira àgbà èmi náà wá fẹ́ dọ́là mo fẹ́ jẹ bẹ́ẹ̀ náà ṣe ń jẹ ẹ fún mi lóògùnfe ìhìnlé jù gúnfe 3,000 naira tán owó tá a ti ń ná ní ìsìn ọ̀dà o ẹ fún mi kóòkù kan kì í wọ 5,000 naira kí ló dé ẹ jẹ́ àṣàyè eré ẹ mọ̀ torí tá a fẹ́ jẹ́ wàláhì bó onílé ogún tó onílé ọgbọ̀n ọlọ́njọ́ kan ni ọlọ́njọ́ kan Ọ̀túnba Mọ́sọ̀bálájí Abímbọ́lá Davis ló lọ mo wo ilé ìbá ìwọ ló ń bà mí pé ilé tí wọ́n fálù tó lé ní 2 billion naira pẹ̀lú gbogbo property tó ń bẹ nínú ilé náà ilé ayé nù ọwọ́ á kù ó kù ìwà téèyàn bá kù bó sì ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bàbá mi àwọn tí mo bá àwọn tí ń bá nílágbóolé tí wọ́n ti kú àwọn tó ti kú ní bí 100 ọdún méjì bí 100 ọdún mẹ́ta bí 1,000 ọdún kan àlèkè àmọ́ ò tí ì dé àwa sì ń sáyé ẹ bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn láàfà àwọn gan nílò wáàsí sheik wa Adam bàbá wa sheik Adam nígbà ọyá kò sẹ́ni tí wọ́n ń ṣe wáàsí fún ju àwọn àáfàá ni wọ́n ń ṣe wáàsí fún lọ ṣé wáàsí wúlò lára àwọn àáfàá ní ìsìn èèyàn jáde nílé kékeré tó sùn 6 ó gbé mọ́tò dé ayọ̀ tẹ́tí ẹ̀ bèrè ń bo ló ti rí ẹ̀ tó wá bọ́ sórí social media ẹ̀ wà máa ṣàdúrà mọ́tò nípa àpín o nípa àpín orí ẹ̀yìn wèrè ìnàkí ẹ̀ lọ wọ àwọn ọmọ kéékèèké tí wọ́n sì lù jìbìtì kẹ́ ẹ wo tí wọ́n bò mọ́lẹ̀ kẹ́ ẹ wo mọ́tò tí wọ́n bò mọ́lẹ̀ ẹ dára dé òsì nígbà tó pé kò sí bẹ̀rù Ọlọ́run ìjọ wo ni mo ṣe nǹkan màá gbé màá pòsè stúdíò tá à ń lò ìbá ṣeṣe tó dáa tó màá pèrò abẹ́ sí stúdíò abẹ́ sí kinní kan gbogbo yẹn mi ò rí sí ní tèmi wá ṣe lèmi gbájúmọ́ dára dé òsì wọ́n ní ẹ kówó inú wọ́n ní ẹ kówó fún ìyá ọlọ́sùn ìyá lálùkùránì ẹ ṣe bálabàla wọ́n dáwó fún yín rẹpẹtẹ ẹ wá gba ṣọ́ọ̀bù ẹ sí gbogbo ẹ gbogbo owó tẹ ẹ ná 1.3 million ìyókù dá wọ́n ń bí yín ẹ kówó ìyálẹ̀ èmi ìsìnkọ́ lẹ́rìn kùkú ìdímọ́ o àfọ òkúta gidi lọ́sọ̀ọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀tà ìdọ́gbọ́n sọ̀kò rẹ fẹ́ máa bẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ oníkọ́bọ̀ ń dá sí mọ́sálásí ni àwọn ẹni ọlọ́run máa bùkátà nǹkan kan ju mọ́sálásí lọ tí wọ́n lọ bá wọn gbédé bí tán bá wọn gbédé ní táwa ń sọnù tẹ́ ẹ bá gbọ́rọ̀ ẹ farabalẹ̀ ẹ má jẹ́ káwọn wèrè ó tì yín ti kú jẹ àlùkùránì náà ní pé tẹ́ bá wá gbọ́rọ̀ wá bá yín ẹ farabalẹ̀ sí wá ní kẹ́ ẹ má bàa kábàámọ̀ ẹ lọ wo ọ̀rọ̀ tó kọ àfọ̀kúta gidi sọ̀nà àlùfùlání náà kún bẹ́ wájú wọn gbà wọ́n sọ̀rọ̀ kí ló dé táwa ń sọ ni ẹ má balẹ̀ Yorùbá jẹ́ you people are speaking Yorùbá language ẹ̀dẹ̀ ń dá nǹkan tí ò dálẹ̀ ìtẹ́yìn bá ń ṣe la ókè ó dàbí Yíbò tí ń sọ Yorùbá ni wọ́n wá ń ṣètò yín múra yín ṣòsì làwọn ọmọ wọn mọ̀ kọ́ ṣe ẹ̀yin náà ẹ ṣe ọmọ ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń sọ èdè Yorùbá ẹ̀dẹ̀ wà nílẹ̀ Yorùbá àwọn èèyàn wọ́n máa wò ó nígbà pàtí yín ti bàjẹ́ tí yín ti ta bí Islam kọ́ lẹ gbé lọ́wọ́ ẹ̀yin ilẹ̀ ń yọ kùmọ̀tẹ̀ ńláwọn èèyàn kò nú ẹ̀sìn bí wọ́n bá sì wí wọ́n á ní gbogbo àwọn àfáà yẹn oníjìbìtì ni wọ́n tí wọ́n sì ní mọ̀ pẹ́yìn ni ẹ̀rí àwọn ìdílé àfáà àpilẹ̀ kan kó bùkátà ayé kọ́ máa dùn ọ̀ràn ayé ó dán máa lé nù ẹ̀jẹ̀ àjọ ẹ̀jẹ̀ aṣọra pẹ̀lú àwọn àfáà ìrọ̀lẹ́ ayé yìí tó ṣe pé wọn ò lásàjẹ ibi tí wọ́n bá ti rí ni ẹnu wọn bí ẹnu ayé kò tọ́ ni ibi tí wọ́n bá ti rí ẹnu ibi tí wọ́n bá ti rí nǹkan wọ́n ti máa fẹnu gbé tó dọ̀rọ̀ dé òsì lọ́tàn gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ bọ́ gbangba báyìí ìta fi dúpẹ́ ni pé ẹ fi àìdá yín
ẹ fi bo orúkọ àfọ òkúta gidi jẹ́ ẹ̀ sí lè bàjẹ́ torí àwọn lóókọ aníbìníran ni wọ́n ìwèrè yìí ẹ wá dákọ bàbá yín àti ipa tí wọ́n ní nínú ìlú kí gbogbo ọmọ Ìlọrin tó gbà wọn mọ àyín táwa ń sọ ẹ̀yin tẹ́ wà nílé ẹ lè mọ àwa mọ àwọn èèyàn a sì mọ tí ń bẹ lọ́wọ́ wọn wàláì mo tó fọlọ́ọ̀bá búra kò sí mi tẹ́mi fẹ́ gbà mí kí tẹnìkan bàjẹ́ kò sí fáìlì gbogbo yín báyìí ní ń bẹ àti tẹ́ ń dọwọ́ bọ̀ àti tẹ́ ń dọwọ́ bọ̀ gbogbo yín ní ń bẹ rẹ́dẹ̀rẹ́dẹ́ òsì ẹ bá sì gbéra yín pamọ́ pé ká yọ ọmọ rìn á sì dákẹ́ ẹ lè gbéra yín pamọ́ fọlọ́ mọ́ ìjọ tó bá kú tó bá di ẹyí bí ẹyí ọmọ èèkan bí ìjọ náà lọ́wọ́ mọ̀ pọ̀ ọ̀rọ̀ ayé wa bó ṣe nínú abẹ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn òṣìṣẹ́ aláàbò àwọn tẹ́ ẹ sì kó mọ́ àwọn èèyàn lánàá táwọn ń lọ jẹ́jẹ́ òṣìṣẹ́ aláàbò abẹ́lé táwọn fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence tí wọ́n mú wọn pé aṣọ wọn ó papọ̀ mọ́ aṣọ àwọn tẹ́ ń wá ń lọ tẹ́ ẹ kó mọ́ wọn ẹ bá wa kó wọn lẹ̀ àwọn làwọn tẹ́ ẹ kó àwọn ọta àbọn gbogbo ẹ̀ síwájú wọn àwọn ni a ti fi fọ́tò hàn wá àwọn ni eléyìí àwọn ni àwọn tẹ́ ẹ kó yìí wọn yè sí láwọn tẹ́ ẹ kó ọta àbọn sí wọn kó síwájú wọn ni àwọn èèyàn wọ̀nyí ni aṣọ wọn yàtọ̀ sí aṣọ àwọn tí wọ́n lọ ìta làwọn lọ fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence ẹgbẹ́ secretariat yẹn náà làwọn civil defence wà ṣùgbọ́n wọn ò ní wọlé sínú ẹgbẹ́ ni wọ́n wà torí náà bó ṣe rí nù mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin wa ìlú Ìbàdàn ò ní dàrú ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú àwọn aríjẹ nídìí mọ̀dàrú Ọlọ́run ò ní gbà fún wọn ìjọba wa wọ́n ń gbìyànjú níwọ̀nba wọn ibi tó bá kù díẹ̀ sí á pèjọba ni orílẹ̀-èdè Yorùbá kò ní bàjẹ́ yóò wáyé ṣùgbọ́n ọgbà ọgbọ́n ọgbà sùúrù kìí ṣe lọ́wọ́ àwọn wèrè ìnàkì láti gbọ́n bàbá pọfẹsọ Bánjí Akíntóyè ò mọ̀ sí olóyè Sunday Ìgbòho ò mọ̀ sí Dúpẹ́ Onítìrí mọ́ládùn kẹ́ńkẹ́lẹ́wù lọ́fẹ́ dá wàhálà alẹ́ lọ́fẹ̀mí àwọn èèyàn wéwu àwa àrọ̀jọba àpapọ̀ ẹ bá wa gbé Dúpẹ́ Onítìrí wálé kó wá jẹ́jọ́ o kó wá jẹ́jọ́ èèyàn ò lè wà ń ta ìdìtẹ̀gbàjọba lélẹ́yìí o wọ́n sì gbọ́dọ̀ jẹ́jọ́ rẹ̀ bó jẹ́ Amẹ́ríkà ló wà o bó jẹ́ London bó jẹ́ Canada ó gbọ́dọ̀ wálé o ẹ̀yin ìjọba Amẹ́ríkà àlejò ọ̀ràn lé yín ẹ tì í ta a dẹ̀ ń bẹ àwa náà ta járàlú ẹja competition lọ sáwọn ẹ́mbásì àwọn ilé ìfẹ́ bàlú jẹ́ ni o àlàáfíà là ń gbé o àwọn wọn fẹ́ bàlú jẹ́ o ẹ ṣé gan ni.